ọba tí mo lẹ̀ ọ̀rẹ́ kí ọ̀rẹ́ àkóbá ní kí n yára wọn bá mọ̀lá ò ṣe jẹ́jẹ́ ọba tí mo là ọ̀rẹ́ kí ọ̀rẹ́ àkóbá ní kí n yára wọn bá mọ̀lá ò ṣe jẹ́jẹ́. Ìkan ìgbé kan bí òkú jágó alábàámá ṣiṣẹ́ ò lè fàjò rọra ìjọ̀gbọ̀n ṣe nìkan fà ọba ńlá ọ̀kan làkọ̀ọ́gbà orí ṣe jẹ́jẹ́ o ìjọ̀gbọ̀n tẹ̀wọ́ fàyè o ló máa já sí mi. Bàbá Jim. Bàbá Àmàlà. Sọ́rí nǹkan kan wà tó jẹ́ kí n gbádùn lùwà yìí. Kí ló dé tó fi gbádùn lùwà. Mo gbádùn lùwà yìí. Àwọn ṣe bí sí òfò iṣẹ́ wọn kọ́nà tẹ́ mọ́ ṣe àwọn ṣe ṣàkúṣàkú àwọn ṣe ṣẹpẹtẹ́rì. Lẹ́mi tí bá ti bọ́ sí kọ́nà báyìí mo bẹ̀rẹ̀ sẹ́ bíi tèmi nù. Ọlọ́run nígbà ní. Kíkẹ́ bó ni. Adùn ní àdé. Kí ni sí ọba yìí ní sí sọ́ọ̀rì pọ̀ tó wá síwájú mi ni. Kí ló ṣe tó pé tó bá ti róbìnrin ọmọ sí hàn bígbà tó fẹ́ jẹun ni kí ni o fò sí báyìí sọ́ọ̀rì pé wájú mi lọ fẹ́ gbà kọjá yìí ni. Ẹni tó ń sọ ẹ náà ti wá pọ̀ jù náà sí lójú àwọn obìnrin náà ló ti wá ń sọ̀rọ̀ ló ti wá tó ń ranjú tó ń fẹjú tó wá ń wáyé lé mi lórí. Babájími sọmọ pé àwọn obìnrin lọ sọ pé mò ń wá yín papọ̀ láì jẹ́ pé bóyá mo lògùn gírì. Sọ wàá wá yín papọ̀ lóòótọ́ kí ara tí ì sọta àti ìsọ̀bọ̀ ní ìsìn tó ti ń gbó lé mi lórí nígbà tí ìsẹ̀bítà tó tẹ̀ ìsájà tán gún lábẹ́rẹ́. Ó ti yé mi. Kíkẹ́. Kí ni sẹ́yìn tẹ̀ ń hó bí ọ̀rọ̀ ọlọ́gẹ̀? Mo ti máa ń wí fún yín pé bẹ́ẹ̀ bá lọ́rọ̀ tó ṣe pàtàkì iṣẹ́ mọ́mọ́ dá ń dúró mọ́. Mo rò pé orí yín burú fa. Ẹ má bínú David. Wóbe ó ní ká má dúró. wéèrè fìlà rẹ̀ ni bó ṣe ṣe ṣọṣọ bí ìbọn ọlọ́dẹ. Táyé níbo ara àbò lòun bó ṣe ṣe ọ̀rí tó sẹnu sùtì àìbí di ẹlẹ́dẹ̀ gbígbà tẹ ẹlẹ́dẹ̀ sẹnu. Sórí ní tí èèyàn bá wá fẹ́ jìyà fún o gbọ́dọ̀ jẹun tí ó pẹ̀ lọ́wọ́ èèyàn jẹ́ àfaramọ́ gbogbo ìbú tán ti bú wa. Ṣe pẹ̀lú ìlà wèrè tó kọ inú sáwọn ẹbí rẹ̀ jẹ́ àwọn olólà ìlà kan gùn jù kan lọ ni. Kò yẹ kí wò ó tún mọ̀ sọ̀rọ̀ mọ́ orí tó gbé sí páálí. Mula Ọbájìmí mo ti mọ̀ ń wí fún yín ṣé ẹ lọ́rọ̀ pàtàkì sọ báyà bí kí n mọ̀ lọ. Àti ẹ̀wà lọ́rọ̀ pàtàkì lẹ́nu tí èso ọ̀rọ̀ pátákó. Ìtẹ̀mí àti ọ̀rẹ́ mi tá a ti ń sọ ọ́ bọ̀ tẹ́lẹ̀ tá a tó fẹ́ tó sọ ní ìsìn. Ó ní wípé ká sọ wípé èmi o ọba ni mí Ọbájìmí. Kíkẹ́ kébì ó máa ṣàyè. Ọlọ́kànjúà oúnjẹ nǹkan tí ó fẹ́ sọ gangan ni pé bí a sì wà ìsọmọ pé nù kòkò dúdú ni ẹ̀kọ́ funfun ti jáde nǹkan tóun fẹ́ sọ ni pé ká ní bó ṣe dúdú tóun pupa yìí sọmọ pé táwọn méjèèjì ó bá fi rò pọ̀ wọ́n jọ bí Fanta and Coke kò ní dàbí ìgbà tó dálé apá kan dápá kan sí irú èmi ṣe wà nísìnyí yóò dàbí ìgbà tèmi àtẹnà jọ bí Fanta and Biggie Coca-Cola. Mọ dáadáa kó dáa alájọ yóò mú sóòrì jẹ́ nsọ kiri kankan ní tí èèyàn òfin ní pírọ́blẹ́mù lọ́jọ́ iwájú ló yẹ ká ṣe ó mọ̀ nǹkan bó ṣe wà ní ìsìn tí pupa tí wọ́n bá fẹ́. Tó jàre tó tá a bá ti bímọ dúdú àti mọ̀ pé ìyàwó mi ti lọ yàn lé àríwá náà bá ti fẹ́ ní ìsìn tẹ́ bá ti bímọ pupa ẹ ti mọ̀ pé ẹ ti lọ yàn lé. Ó dà ìkórè yín bú orí ẹ̀yin méjèèjì bú. Kórì wọn bàjẹ́ ọ̀wọ́n bá wọn rẹ̀ǹpẹ̀ràn ọ̀wọ́n ọlọ́dẹ inú ìlú ìwé káwa ń tà sí. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ fẹ́ wọn yàrá ya wọn ìkọjá ààyè eré orí kẹ̀kẹ́. Àwọn rádaràda ó rí bọ́n ṣe rí. Èyí tó dúdú ó dúdú kò ní gbàṣẹ èyí tó pupa rẹ̀ kò tí ẹ jọ̀rọ̀ kó mú yàn lọ́ra ní. ó ti rí ìṣòro yìí ti di pẹ́tẹ́lẹ̀ ṣẹ́bí ẹran ni ẹ jẹran tẹ́ fi kú ni. Ọ̀jẹ̀ràn kú ni ọ̀jẹ̀ràn kú ọ̀rẹ́ nu rẹ̀ pẹ́yẹpẹ́yẹ ọ̀jẹ̀ràn kú oníranù Adùnní ó dà kó oṣù lọ́rọ̀ tó fẹ́ bá wọn sọ dákun já lọ. Kíni ìpínlẹ̀ dúdú kíni gánà kíni tó ti gbọ́ pa wọ́n àgbẹ̀ká olùsí àwọn náà ti delete memory card wèrè ọkàn rẹ̀ wà balẹ̀ mọ́ olórí ọlọ́wọ́ kẹ́kọ̀ọ́ fún àwọn èèwọ̀ ọlọ́wọ́ kẹ́kọ̀ọ́ wà bàbá yìí ọmọ ìjọba 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 ẹran. Kájọ sọ pé àwọn fẹ́ jẹran ni ìmọ̀ lọ jí ajá gbé ní òkun onímọ̀ lọ gbé fún wọn ẹ̀ jàjà àbẹ̀lẹ́dẹ̀ olórí fún àwọn wèrè wọ́n ti wá sọ́ra wọn ní kẹ́kẹ́ olórí tó lẹ́yìn kíkẹ́ ò tó bàbá tí ò sì méjì lónìí.
ó dojú ẹsẹ̀ délẹ̀ báyìí ní wá rìn kábọ̀dù yà ń jẹ̀ ní wáṣíkì tèpù ní bí mu rìn. ọ̀tọ̀ ní kóbìnrin ó máa rìn dí ọ̀tọ̀ ní kóbìnrin ó máa wọ́n bẹ́ẹ̀ ni gbogbo ìwà wọ́n. síbi kan bí ìjọba bá dé tán ẹ ò ní lè dúró. ọba tí mo là ọ̀rẹ́ kí n yọ̀rẹ́ akọ́bá ní kí n yára mọ́ ọmọ làwọn ṣe jẹ́jẹ́. ó lè jáyàn kulẹ̀ bí àṣírí ìbọn kó kírú ẹ pa ẹran tì kó má ta sí ẹran tí o ò bá ti pa ẹran wálé lẹ́nu èní ni máa lù ẹ́ gbẹ̀yìn. ìyá ọba jì mí. ẹ ò lówó mi. jọ kárí ọlíbe. èwo lágbè bọ̀bọ̀ nílà kàmú ṣe éwo dàtí ìyàwó ti lọ oko náà tẹ̀ kàn. àlọ́ lórí burúkú nìbọn ẹ̀sẹ̀. ó máa ń tà sí ẹran ni ẹnu ẹ lèmi pẹ̀lú ẹjọ́ wa. kí là ń wí kí lẹ̀ ń sọ. mo ní ó yẹ ká ẹ ti lọ oko kán mà lọ kẹran lójú bá kán mà jẹ́ kí kòkó tún ṣòfò lẹ́nìí. gbogbo ẹni tó bá ń jí mi lẹ́rùn á padà ṣẹ̀sín gbẹ̀yìn ayé ẹ̀ ni ìwọ fi gbogbo wọ̀nyẹn lẹ ó yé mi gan jù bẹ́ẹ̀ lọ. ọmọ ẹ̀dá ọba jì mí dà jọ pé fún mi àjọ ń lo oko ọdẹ ni. Ọbájìmí. Ọbájìmí. ó yá mi. bí a ti ṣètò olúwa rẹ̀ wá ní sórí olúwa rẹ̀ dá fún mi abẹ́ni tó sùn lọ fọ́nfọ́nfọ́n. ọba ṣé o mọ̀ pà ń lo oko ọdẹ. èmi ò tí ì roko ọdẹ mo fẹ́ roko eré pẹ̀lú ọ̀rẹ́ mi tí n bá wá dé tán mo ṣẹ̀ṣẹ̀ wá lè wá bá yín lóko ọdẹ o ṣùgbọ́n báyìí òun ṣe tá àti roko ọdẹ kankan. orí yẹ ò dáa jọ má bínú jọ orí ẹ ò dáa ìwọ ọmọ sàn ni ẹ tó fẹ́ kó gbóngbó báyà ẹ ó mà ṣe ọ ní ọmọ ẹni ìbájọ ní àbákúkú yọ ọmọ kọ yìí. ọba bó bá jẹ́ pé èmi kìíní ni mo fi kìíní mi bí ẹ tó jẹ́ mi ni mo fi kìíní ọ̀dọ̀ mi tí mo fi bí wọ bí n bá bí ọ̀rẹ́ má bà mí lóko. ọba lẹ́mọ̀ bá wí ọba bàbá lórí ohun gbogbo. wọ́n á ní nítorí wọ́n sùn mí lọ́rọ̀ tí yín lélẹ̀ àárò tọ́rọ̀. mú apẹ̀rẹ̀ kó bá mi lóko ọba ní ọba bá lórí ohun gbogbo torí mo sọ ẹ lọ́ba jì mí ìwọ mọ̀ tún mọ orúkọ yẹn kí n tó sọ ẹ olórí kórìí nìyẹn má bà mí lóko. èmi ò wá oko kankan o mi ò wá o. èmi ló ń bá wí bẹ́ẹ̀ èyí ọba jì mí o ti fi ti bí jóná wèrè ló bí fún mi wà á ríran. èmi ò lè tẹ̀lé lóko kankan o àkóso tó oko náà ní kébì wá fún sí ni tó oko náà ní kí wá fún mi èmi ò lè lọ bí ilé tẹ̀lé lọ sí oko kankan ẹ mọ̀ lọ ẹ tó yẹ kẹ́ ẹ ṣe kílẹ̀ èmi ò ti tójú bọ́ bí mo ṣe wáyé ni. bàbá tiẹ̀ náà ní kó kú sóko à. ibi táyé ti yẹn ní káyìí yóò yẹ tiẹ̀ bẹ́ẹ̀ ń tẹ̀yẹ yàtọ̀ sí tèmi. torí o tóbi ṣé o bẹ́ẹ̀ kú. Ọba. Ọlọ́run sọ yín lọ sọ yín bọ̀ bí ẹ tó ṣàdúrà mọ́ka. Ọba. ó rẹ̀ súnmọ́ mi bí torí Ọlọ́run ẹ̀gíyàn ẹ̀ báyìí ti fi dí mọ̀mú jíjẹ ń ẹ méde ní mú ń ẹ torí wọ́n fọ̀ kí ni wọ́n gbọ́ fọ̀ rárá wọ́n ti ya ti lépa ọmọ kẹsẹ́ ìwọ nùkọ̀dà orí nùlù yìí ìwọ lánàá wọ lónìí bí ẹkún apọkọ jẹ ọba nù ní o ìyá ọba nù lá o wọ́n ti ẹ̀ ti bójú mi jẹ́ gan nínú ìlú ibẹ̀ yìí ọ̀ní ẹ̀yẹ́dọ̀ sọ̀rọ̀ sí mi ó ti sọ kẹ́ẹ̀ tó kù. ẹ̀wọ́n làbọ̀lọ̀ ká máa parọ́ mọ́ yẹn gbogbo nǹkan tí wọ́n ṣe gbogbo nǹkan tí yẹn ṣe ọba o. ṣé ẹ mọ̀ pé àtìgbà tí wọ́n ti bí ọmọ kìnìún ìwà bí ọba kò ní tán lára rẹ̀ àwọn bínú orí adé ni wọ́n kàn bínú orí adé lára mi ni gbogbo tí wọ́n ṣe náà fi ń lọ mi. àmọ́ lówó mi mo bẹ̀rẹ̀ torí tọ́ lọ́hùn wíìdẹ̀ gbọ́fọ̀ sí mẹ́rún wòrán fọ yìí bá ẹdọ tòtòtòtòtò sí mi ló bú mi bú bọ ní fọdí tiẹ̀ là kó sí kànga ìṣẹ́gun ṣe mí ẹ̀yẹ̀ yín ìwọ́de ó fa ìwà yíwé ewu yóò ṣẹlẹ̀ yìí ẹ́ wíìdẹ̀ jọ torí tọ́ lọ́hùn lówó mi. ẹ wo èmi fẹ́ sáré wọlé kí n mú nǹkan jẹ kí n tó lọ bá ọ̀rẹ́ mi ìrìn àjò mi pọ̀ kán mọ́ fi tí wọ́n dá tèmi. ọba tètè lọ́kọ̀ mi ní mú jíjẹ pẹ̀lú níbẹ̀ o yóò bá lọ sóko ebi á pa. ọ̀kan là kó gbá orí ṣe jẹ́jẹ́ o. àbáyé ni mo bá dé ìkó láyé.
bàbá tó yóò sì máa sọ pé kọ́mọ tó jogún owó jọgbọ̀n kọ́mọ tó jogún owó jọgbọ̀n èmi gan fúnra lára mi gan kí bàbá tó di ọgbọ̀n èmi mo ti jẹ 150 million kí ni wọ́n ṣe wọ́n gan náà wẹ̀ bẹ́ẹ̀ni lọ́kàn wọ́n máa bẹ́ẹ̀ni lọ́kàn ṣé o mọ̀ ní tí mo fi tọ́ ọmọ bá yẹ́n ní kékeré kan ṣé ìbá ṣe pé mo jẹ́ ọmọ tó rọjú ṣé olùdílé yìí ló yẹ kí n yà ní èmi orí adé tó yẹ kí n yà ní ilé olówó. Ayọ̀ rẹ̀ ti wáyé nǹkan rẹ̀. Ọ̀rẹ́ kì í yọ̀rẹ́, ó bá ní kì í yára, ọba Bọ̀lá ò ṣe jẹ́jẹ́, ọba ti ńlá. Ọ̀rẹ́ kì í yọ̀rẹ́, ó bá ní kì í yára, ọba Bọ̀lá ò ṣe jẹ́jẹ́. Ìkàràbàtà ọ̀yàrá ẹ̀ ò wá gbọ́dọ̀ bá mi bí o. Ọ̀gá, ẹ fọkàn yín balẹ̀. Ṣẹ́rí, mo ti carry out gbogbo test mo dẹ̀ rí pé èèyàn ti ṣe bẹ́ẹ̀ perfectly okay kò sí nǹkan tó ṣe yín. But the only advice tèmi bá fún yín pé kẹ́ máa lo àwọn oògùn yín bí mo ṣe prescribe fún yín kẹ́ dẹ̀ máa rest dáadáa. A mọ̀ pé with time everything will be fine. Doctor, ẹ ṣé. My dear, ìwọ náà ti gbọ́ gbogbo nǹkan tí doctor sọ sí mi. Mo ti sọ fún ẹ times with that number ipe kò sí nǹkan kan tó ṣe wá. There is nothing wrong with us. Mo mọ̀ pé àsìkò ọlọ́run ò tí ì dé ni. Ó pẹ́ bóyá ọlọ́run máa gbàdúrà wa. Má máa bọ́dà máa ẹ̀ dẹ̀. Má máa kó rẹ láyà sókè. Ọlọ́run máa ṣe. Ẹ̀mí dẹ̀ mọ̀ pé èyí tó dáa lọ́lọ́run máa ṣe. Ṣùtúbọ̀ máa jà. Ó yẹ kí n náà understand. Kò ṣe kó bóyá kó òun mi kí n fọkàn ara mi balẹ̀. Owó ọkọ mi, wọ́n ń ṣọmọdé mọ̀. Èmi náà kẹ̀rẹ̀ mi ń ṣọmọdé. After 12 years of marriage, kó má sọmọ. And àwọn fámílì ọkọ mi náà, wọ́n ti ń disturb wọn. Kọ́ lọ fẹ́yàwó mi, wọ́n ń ṣọmọdé mọ́. Ó dà wọn ní kí n kó kúrò. Kókó kí èmi jẹ́ kó bímọ. Madam, bó ṣe máa ń rí nìyẹn. Ẹ mọ̀, kò sí ara ọmọ náà ló ń ta wọn o. Kìdẹ̀ ṣe pé àwọn náà mean àti rí bẹ́ẹ̀ bọ́ ara ọmọ ló ń ta wọn. Àwọn náà fẹ́ gbé ọmọ ọjọ́ ní bọ́ mọ̀ pé with time Ọlọ́run á ṣe ètò dà. My dear, èmi ò máa wá ríwọ ọjà. Ibi tèmi lọ lèmi gbájúmọ́. You know I love you. Wọn ò dẹ̀ lè price yẹn. The love I have for you. Wọ́n náà wọ́n pé ìfẹ́ mi tí mo ní sí ẹ kò lábàwọ́n. So ọ̀rọ̀ ọmọ ọ̀tọ̀ nìyẹn, ọ̀rọ̀ ìfẹ́ ọ̀tọ̀ nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa fún wa léso rere fọkàn ẹ̀ balẹ̀. Ṣé bí èmi ni mò ń bẹ nájà, èmi ni kí wọ́n máa wò. Ṣó ti gbọ́ máa dì á. Ẹ wo dókítà ẹ ṣì gbọ́ ni ẹ ṣe. Nípa àtògùn yẹn kò sí problem lórí yẹn. À á lò bẹ́ẹ̀ ṣe ní ká lò.
èèyàn kan náà ṣàtúntò ń bẹ̀rù èèyàn kan ní bẹ́ńtì ọ̀rọ̀ lẹ́nu lánàá kémi jẹ kàtà ṣé kí n jẹ kàtà ṣé báyìí pé mo fẹ́ mú ẹran kí n jẹ débẹ̀ kí n má bẹ̀rẹ̀ òun mọ́ èèyàn kan ló ṣàwà ní ọ̀rọ̀ kò sí wàhálà. ìyá ọba wọn tún ti ṣe bọ́ ti ń ṣe o mo débi tàkúté kìíní ìkejì kẹta ìkẹrin ó kúkú mú ẹran àmọ́ wọn ò bẹ̀rẹ̀ lójú ẹ̀ o wọ́n tún ti yọ àgà ṣùgbọ́n èèyàn kan gbogbo wàhálà mi àtòògùn mi èèyàn kan ló ń yọ kúbẹ́kúbẹ́ lọ rè mú ẹran mi ìwọ ògùn lákàyọ ṣe malẹ̀ bí n bá bínú tọ́ kó jà o bí n bá bínú tọ́ kó jà bí n bá bínú tọ́ kó jà kò sí wàhálà ẹnu ìlàjọ kò sí bójọ bàálù yìí kó jẹ́ ìjòyè ló ń lọ rè mú ẹran mi lójú tàkútẹ́ bí tí mo dá sí káàsà ẹnu ìlàjọ kò sí. ó yàda lọ́kọ̀ padà dá lápẹ́ràn àti bí kòkò ṣòfò nù níbẹ̀ yìí àti bí ṣòfò. ọba tí mo láwọn dàgbòrò rẹ ọba tí mo láwọn dàgbòrò rẹ. ọba bínú. ó gbèdé sórí oúnjẹ tó ṣe yìí ó ní wọ́n pè ní olómi tóòròkì iṣu kan ní tóòròkì kápá ti rí kọ́ tóòròkì àgbọ̀dọ̀ sọ fọ́mọ ìsàn ni ó kì í fọ́pọ́pọ́. kèsì pọ́ìsì àjẹbẹ́ ni. àwọn ọbẹ̀ mọ́lẹ́mọ́lẹ́ ẹ̀mú kọ́ yìí àjàyè kú tó gbogbo ẹ̀ ó ti ṣe sọ́kọ́ pẹ̀lú bàbá mi jọ àwọn ọ̀hún. ọlọ́run méje lórí òfò àbúdé sáfìsì rẹ ni. ọkọ kọ́ yìí ni. tó bá gbọ́ ó gbẹnu tán. ọmọ alákọ̀ọ́ jẹ́ mama wojú mi bàbá mi kú sí o. sọrí bí bàbá rẹ bá ta sí ọ̀dọ́ èyí ò mọ̀ sí ìlà gbẹ̀. àwọn ọmọ ló dẹ̀. àwọn ọkùnrin mọ̀ wètè ètè lẹ́nu bí ẹran léyà yìí tó bá ti róúnjẹ báyìí máa ń bẹ̀ sí i ọmọ àlè ti kún lọ́rọ̀. sórí gbàgbé báyìí tó bá ti ń jẹ báyìí ìlàrí yóò sì máa fẹ̀ láàrin orí yóò sì máa fẹ̀ láàrin orí báyìí ó wà máa dá sí i. sọ̀rọ̀ pé àwọn ìwà wọn sọ̀rọ̀ àwọn kan sáré báyìí wọ́n ní máa wò ọba mi lè wọ́n sì jẹ́ mọ́lá. àjọrin ìkọyé tó ní ìjọba ìlera ẹnì kan ò nílé ọba tí mo là ọba mọ̀lá. ẹ̀ka àpérò. mo rò pé rò pé dákòókò sí lọ́jà rẹ̀. ilé wọ́n bá fàájì jẹun bí jáde fìlà rẹ̀ ló dàbí kóńgò ẹ̀sán. kóńgò ẹ̀sán ni àbákò ẹ̀yìn. bọ́dà mùlá bọ́dọ̀ba kí rèé. ìgbẹ́ ni. ẹbọ tí wọ́n gbé fún èṣù ní oríta mẹ́ta yẹn ẹbí kò sí tó lè sọ ó máa ṣe wẹ́rẹ́ sí kiri ọkùnrin kọ́ ló tẹ̀lé lọ ní ìsìn. ìwọ fílẹ̀ ẹ bá ń dá lọkùnrin ní ìsìn jọ fún ọ lóyún wo bí wọ́n ti rí wo bó ń ti rí bọ́ọ̀ ni ó ti rí lórí rẹ̀ gan-an jọ lóyún kọ sunkún délé ọ̀jẹ̀. iṣẹ́ ìwọ ọmọ pé gbogbo tó ní náà ní ìsìn ó jọjọ́ orí ẹ̀ lọ ni inú kan ń rú òkè bí omi òkun yìí àkọlọ́wọ́ ṣàánú ni. ọba ṣẹjọ rẹ wá ní bí bá ṣẹjọ rẹ àmọbi tó náà ti rí gbogbo àdúrà pọ̀ bí bọ́ńbà ọkọ̀ yìí. bọ́dà mọ́lá láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ níbo lẹ ti rádùn oúnjẹ tó pọ̀ tó yìí. ìwọ mọ̀ pé ẹni tí ò bá ti mọ ibi tí ẹgbẹ́ rẹ ti ń là yóò sáré kú ni. yóò sáré àsàpàjù. ibi tá a bá dé ní ìlú yìí àwa ti kú òun ẹni tó yẹ pé yóò máa ṣe fàájì tàbí yóò fẹ́ jẹun yóò wà á di rádaràda tí ẹ bá ṣe pé ìwọ gan gbogbo ohun tó ń sọ ó jẹun rẹ sẹ́mi ló ní mo sẹnu sí ibi ẹ̀ fúnfọ̀ irú ẹ̀ tó yẹ kó máa sọ̀rọ̀ fúlù mi ìwọ ni bí màríkìtì gbogbo ẹ̀ ló kó núkú lẹ́yìn bí alẹ́ apọn mi ta yìí ó ti fẹ́ mú dọ́rùn. bàbá gbẹrin ká gbẹrin èwo ni zọkùn tó bàbá mi lọ́wọ́ èwo ni olùkó ọ̀yà wọlé lọ. bọ́dọ̀ ọba mi rí ń bù mọ́ wẹ́nu sọ ọtí òfò. wọ́n mọ bí màríkìtì. mo gbọ́dọ̀ gbé ilé ìlọlíwẹ̀ kí n lọ wẹ̀ fún. kó lọ wẹ̀ fún nígbà tí èso ọmọ tuntun ntọ́mọ̀ èsì ò dáa jẹ́kẹ̀ mi wá wọnú ilé kí n dìde fún yàrá yìí nísìnyí kí n lọ bá wí. ọba má dààmú ara rẹ má lọ bá wí
àbọ̀bá tí mo mọ̀ kọ́ ni àmọ́ lọ ìwọ tó yẹ pé ọ wọlé nísìnyí ọ lọ fẹ́ lọ bọ́ ọmọ wí ọ̀tọ̀ ni tọ́ba wọlé ọ̀tọ̀ ni rígì tòun tó lóyún mọ̀gbọ́n láti inú ilé má lọ bá wí ìbáwí fúnra mi. kò lè dàbí ojú àpò ò lè dojú ara jẹ́ ń wọnú ilé lọ tààràtààrà kí n wá wọlé tí ń sàn kémi ò sì máa bá wípé n tó ṣe kó da wọn ì ṣe báyìí. má lọ bá wí o ìbá búrò mi ṣe rí débi gbogbo yìí o. ọlọ́mọ wo kàn wá jẹ́. àmín. iṣẹ́ pé àbúrò rẹ̀ níwọ̀n àwọn òun lè ṣe ìmọ̀ ẹ̀bá wípé n tó ṣe yóò dá o tóun rẹ̀ wà ṣéǹjì. sórí kò sí tó máa wo ológbò dáadáa tólógbò bá rí tí ó jẹ tó ti rẹ́ran tó ti kúlẹ̀ fúnra rẹ̀ mìáhùn ni yóò mọ̀ ọdún n tó mọ̀ gbọ́nu yóò lè ju mìáhùn lọ. tó wọlé tí ọkàn mọ sọ pé Ruby òun náà máa pariwo rubilansi Ruby òun náà máa pariwo rubilansi máa kàn wò pé níbo náà ti rí slim case èyí mọ̀ pé ọtí balẹ̀ ọba jẹ́ kó tó di pé tó bá fẹ́ tọ ẹmu wèrè tọ̀tọ̀ lọ́tọ̀ síbẹ̀ o má lọ́tọ̀ sínú yàrá wa sọgbọ́n ó ti yé mi. ọ̀rọ̀ tó ń sọ inú ò dáa oúnjẹ lóúnjẹ tí gbogbo parí rẹ̀ ń fẹ́ hù tó ń fẹ́ hù tí láàrẹ̀ ń fẹ́ títí ń fẹ́ sí ní ìsìn ṣé àrífín òwà wà nù tó ó ti yẹ̀yẹ́ mi nù. ní kò sọ ìdí rẹ̀ di tọ́lẹ́tì tó fẹ́ tọ̀ sí ń lọ ẹran yìí mo rò pa kọ ni. tèmi wọn máa sọ pé àgbàlagbò kì í fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. àgbàlagbò fọwọ́ mẹ́wàá jẹun. ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ló ti fi jẹun yìí ó sì ń jẹ gbogbo ẹ̀ náà ó ń jẹ́ sórí bíi tẹ́jẹ́ ni kájà lágùn ẹ̀ wọlé nìsín káká mọ̀ pé bọ́ọ̀ náà ṣe bẹ̀rẹ̀ ní tí òbí rẹ̀ ní bá òun náà ló ti bá wọn náà ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ló ti fi jẹun. ọ sọ̀rọ̀ sí mi. kì í sọ̀rọ̀ kó mò ń sọ̀rọ̀ sí ọ ni. tó bá jẹ́ mi àti ẹnìkan láwa mi kò bá dà. ní táwa ló wá sì fẹ́ táwa. ẹran tó wà lórí ìjòkó ńkọ́ tá à ń jẹ ìgangan. dẹ̀ndé àti ìyẹn ìyẹn ṣé o mọ̀ pé a ti gbẹ̀mí lẹ́nu ilé mi ó ti di dídé. tó bá di dídé sẹ́mi rẹ̀ ò sí lára ń tá a dín ni. kí ló tọ̀ ní làkàì báyìí. ọba àti mùlá tí gbogbo nǹkan tó ń pọ́nlé ọtí sẹ̀sí o. láàlára ọba kẹ múlá abọ́lórí burúkú wọn wà níbo sí mo gbé. gbogbo ìyà tó jẹ mí ń ta padà fún yín sí ìjọ lórí. Ajani ẹnu rẹ sá máa ń dùn. já lọ. Ajani mo ń ọmọ jẹ tó ọ. ṣe dákùnbá ná àdúrà dáadáa ọmọ kó bẹ̀rù. yóò gbà. Ajani dákùnbá ná. kábíyèsí ò fẹ́ jókòó. sáyò mọ sí ọ. pé kí ló ṣẹlẹ̀. tí máa fún ọ yán tọ mo rò pé mẹ́wàá ń dààmú ẹ. kábíyèsí ló dé wọ́n ṣe báyìí. ìwọ ló mọ bá a lú ní tó kábíyèsí dé ọba àlùdé o lè jókòó o lè jókòó dákun dìde ó jókòó jẹ. ìdẹ fún kábíyèsí. o má jẹ́ kó wa tọ́ lé ọ lórí. ọmọ sọ mi dùn wárápá. orí nǹkan tí mo rí lánàá ni. kí ló rí. àná mọ̀ ni mo rọ́bà tàti mùlá tó ń yọjú wà dùnú nílé ìwẹ̀. kí ló wá rí ṣe sí. ìdí nǹkan ṣe sí ó dùn mí ọtí lọ́wọ́ mi lọ́wọ́. àti pé kí ló ń wá. ayé sí ọ. o jẹ́rìí mi. ó dùn mí. ọmọ ṣeun èmi náà sọ náà o ti ní ọ̀rọ̀ ọba mùláì kì í ṣe ojú lásán. ìwọ ń dáfa ni. èmi ṣe fa àmọ́ ntí Olódùmarè tó fi hàn wá ni torí ntàwà bá rí tí n bá sọ fún ọ tàbẹ́ àmọ́ tí n bá fẹnu mi ìgúbì fún kókó jẹ mọ̀ jẹ. o mọ̀ yín olóòlù ọmọ ṣiṣẹ́ àwo ọ̀rẹ́ mi lè fún mi. gbogbo ìyá tó ti nà mí tẹ́lẹ̀ gbèsè ní ìdágbẹ́ padà fún ọ. ìwà àti ta ni yóò ṣe jẹ́ mi àti ẹ. eléyà àtàwọn ọba òun àtàwọn ọba lóye kọ́njọ́ máa ń ṣẹbí. ọmọ àlè. arìndín sóòmọ́ gbá sóòmọ́ gbá sóòmọ́ gbá. mẹ́ta ló ti jẹ́ bí mẹ́ta ló ti jẹ́ bí ọba yìí náà jókòó. ìdẹ̀sí wa nà mí. ọba mẹ́wàá jẹ́ yẹ bàtà èmi ò wá bá rìn dè pé
mi bá rí èdè tá a yó. kẹ́ẹ̀nà náà ni. èmi ò bá rí èdè tá a yó. ẹbí àjẹ tó ló jẹ ti nà yẹn pálí lónìí. èmi ò bá rí èdè. màláwo òde ọpẹ dìde ó lọ sí. ẹ kọ́kọ́ paná mọ́tò náà ẹ paná nǹkan tẹ̀ ń ṣe fún wa ò dáa o bẹ́ẹ̀ ṣe mọ yọ wọlé ẹ mọ yọ jáde ẹ mọ yọ wọlé ẹ mọ yọ jáde àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin tẹ́yin sì lọ sílùú Èkó àwa táwa wà lu yàwá làwa dì ìlú mú ṣébi tẹ́yin bá wálé tẹ́ fẹ́ wá kó àwọn ọmọ tó fẹ́ di pé ẹ fẹ́ mọ kó wọn lọ sékò yẹ kẹ́yin mọ fáwa lówó ládàá lẹ́ni eléni ìjọ abáríbi níbí wọlé èmi gbowó ládàá lọ́wọ́ yín kẹ́ tó lọ lẹ́ni. ìyẹn kì í ṣe pírọ́blẹ́mù máa bẹ́ẹ̀ wá nǹkan kí n tó lọ. ẹ gbọ́dọ̀ fún mi o. ìkejì ẹ̀ ń kọ́. ọba ó mọ̀ ti bá ọ̀nà tiẹ̀ lọ èmi náà ń jáde ọ̀nà tèmi lọ ni mo rí yín lọ́nà. ó ti jagun lọ. tún wá káwọn ọmọ nù mo rò pé ẹsẹ̀ wa mú eléyìí ni o. mo ṣe wàá mú wa. ègùn ni ó jẹ o. ègùn kọ́ ègùn ni. irọ́ ńgbà tó ó ti débù ni ńgbà tó sọ̀rọ̀ èmi rò pé ègùn ni. irọ́. kẹ́ni só ti débù ni ńgbà tá à ń sọ̀rọ̀ tó ń wo bí olúndù èmi rò pé ègùn ni ọ́ ni kẹ́ni ta ní bá máa wẹ̀ nù tó dàbí sáńbọ̀dù àwọn kàtẹ́kà kẹ́ni. Mr. Akọ̀gbẹ́ ẹ dákun mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ni ṣé bẹ́ẹ̀ tí mo ń kó àwọn ọmọ tẹ́ mo ń kó wọn lọ sí Èkó tẹ́ mo ń kó wọn lọ sí Èkó ṣé wọ́n wá ọkùnrin lọ́hùn ní kẹ́ ẹ kó àwa náà. sórí ẹni bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ fẹ́ di ẹ̀gbọ́n being the distributor of agents láti pín ọmọ káàkiri wọ́n wá ọkùnrin náà. kì í ṣe pé wọ́n wá ọkùnrin. kí ló dé tẹ̀ ká wa lọ. ìwà yẹn ń wúre kò jẹ́ kí mú yín lọ gbogbo ìwà wọ́nrọ́wọ́nrọ́ yẹn ń wú wọ́n ń wúrú ẹ̀ lẹ́kọ̀ọ́. ẹ máa wo Mr. Akọ̀gbẹ́ àwa náà ti sẹ́ńjì. omi ni ẹ. mélòó ní sọnù ọ̀rọ̀ tí ń parọ́ àwa náà ti sẹ́ńjì gbogbo wọ́nrọ́wọ́nrọ́ tábà dán tábà dẹ́kun ẹ̀ mọ̀ pa à ń ṣe iṣẹ́. Èkó wà disciplinary jù yẹn lọ. ọmọ mọ̀ pé disciplinary wà àwa náà ti àti sẹ́ńjì gbogbo ẹ̀. kò sí wàhálà kó bá ti jẹ́ yẹn máa ṣètò máa wá kó yín. ẹ wá wò kò ṣe pé eléyìí tẹ sọ pé ẹ ń bọ̀ tẹ wàá sá lọ mọ́ wa lọ́wọ́ tà ní rí yín o tẹ bá yọ lọ mo mọ̀ pé tún yọ padà wá o. ó kò bá pọ̀ kéré jù. owó olúwo rè. ti kú tọ̀nù wa. ẹ sọmọlúàbí ẹ sọmọlúàbí. Mr. Akọ̀gbẹ́ Mr. Akọ̀gbẹ́ 100 naira àwọn ìtàlá ìwé náà jókòó síbẹ̀ bí ewu wọn ìwọ fẹ́ pé wọ́n rún ọ̀dọ̀ sànú ọmọ ọ̀dọ̀ ló bẹ̀ lọ sí ọmọ ìlú Èkó ní òròfọ́ gbé òun lọ́mọ òsì lọ. Kíkẹ́ sọ̀rọ̀ rẹ̀ rẹ̀. sọ ma máa bọ ilé kó má máa bọ́ òde. ó wá bóde. ẹ ṣe àbúrò yín sùúrù èmi láre tó bá wọn. sórí káròdù àsùn kí lára alẹ́ òun. àní ẹ mọ́ bínú. kẹ́hìn wá kóun bọ ilé kó. àní ẹ mọ́ bínú. wo dákùnrin mi sọ̀rọ̀ kò tán lọ inú mi ń dùn. Àṣàbí tí ẹ fi yún lẹ̀ Adùnní mo mọ̀ gbọ́rọ̀ kan wọ́n ní Ọbájìmí àti Mọ̀láìjà wọ́n wá ń yọjú wọ̀n bí ọtí ń wẹ̀ ń gbọ́ ṣé lóòótọ́ ni. wo mẹ́nu kúrò nínú yẹn sọ̀rọ̀ níbẹ̀ mẹ́nu kúrò. dákùnrin mi mo bọ́ yọ o inú mi ń dùn bọ́ sí rí Èkó. Àṣàbí. sọ̀rí Èkó tán lọ bí kò sèmi nílé Èkó ni. yóò dáa fún ọ ọkọ àìgbàgbé sẹ́ẹ̀rí bó bá máa fi dìbò yí ọjọ́ Sunday ń ti wà lẹ́kọ̀ọ́. kí n gbọ́ ẹ̀ Kíkẹ́ wọ́n lọ Èkó Kíkẹ́ wọ́n iṣẹ́ ọmọlúwàbí wọ́n gbọ́ fọ́ọ̀mù lọ Èkó. Adùnní dúró ọ̀pọ̀ gbọ́ pé mò ń lọ Èkó. wọ́n sọ mi. méjèèjì. Adùnní ọ̀gbọ́ pé Mr. Akọ̀gbẹ́ ń bá mú mi lọ Èkó. mi gbọ́ wọ́n sọ mi. ọ̀dà mọ́dìmọ́ sọ́ọ̀rí kò lè gbọ́ torí ojú rẹ̀ dúdú kò lè jí ọmọ tí ń ṣẹlẹ̀. Àṣàbí. àbà. wọ́n ṣàbí mi. ojú mi dúdú Kíkẹ́ wo gbọ́ngàn sọ ṣé o gbọ́ngàn Àṣàbí sọ ojú mi dúdú nẹjọ́ kojú mi lẹ́dẹ̀ dúdú kó o bá ti dé kò ipa aràn fi ń para kí dédé wọn ń pupa ẹ̀ kẹ́ bá mi rà bọ̀. Adùnní ọfẹ́ bóra ni. kí n lò kí n pupa. ọ̀rẹ́ mi aṣọ tó ọlọ́mù rẹ̀ kò hùn rèé mọ́ ọjọ́ ìwò. èfi ọ̀dà fún ọ. wọ́n ti ṣe pàdé. ẹ parí. ẹjọ́ bí wọ́n ènìyàn mẹ́ta wọ́n lè dúró méjì ẹjọ́ bí ní sẹ́tì ojú mi o. káwá baálẹ̀ wálé báyìí
ká bá ọ̀rọ̀ bàǹtàbàǹtà wálé balẹ̀ kí balẹ̀ ó bá fi wá ráre báyìí òun ó máa ń tojú sú mi nù. Mọ tí mo bá wá tí mo wá sọ pé tó ń jẹ mí lọ́kàn tó ń dùn mí lọ́kàn ẹ takú sínú ilé bóde. ẹ̀yin tọ̀ ẹ ń bọ̀ ẹ̀yin bóde mi ẹ jẹ́ ìyọjú sálẹ̀ ètò mi náà ń bọ̀ dákun mọ́ bínú àwọn àlejò mi ní. Baálẹ̀ kò tọ̀nà mo ti jókòó sí ibi ìbàyí ó ti tó bí ìṣẹ́jú mélòó kan. dákun mọ́ bínú mo rí ọ ṣé kí ló gbé ọ wá. Ẹ gbọ́dọ̀ rí mi baálẹ̀ ó ń bọ̀ àwọn ládẹ́dẹ̀. Abẹ́ni. Kí Sòbíà tó sì dégbò Olúgànbélà ké sí. ẹ̀yin ó pa mi. Ẹ mọ́ bí ni pé mo pè é níwájú. Bàbá baálẹ̀ àwọn olè kan ń jà mí tí ó sì wù mí kí n bínú torí tí n bá bínú ìlú òtù. Èmi ò mọ ìdí tí àwọn èèyàn ṣe máa yọ kúbẹ́kúbẹ́ béèyàn ni o bálùjọ̀nú ni o mo sá mọ̀ pé àwọn èèyàn ń lọ rè mú ẹran tí n bá ta tàkúté tí n bá ta báyìí ẹran tó bá kó sínú ẹ̀ kí n tó débẹ̀ wọ́n kàn rí pa ẹran ni wọn ò ní rẹ́ran wọ́n sì rí tàkúté. Bàbá baálẹ̀ oògùn tèmi ni gbogbo ẹ tó bá sì ṣetán àti jẹ oògùn mi tí ò fẹ́ kí n jẹ oògùn yóò pasán ni àbí kíni èmi kíni yìí èmi ò fi àgbàlagbà ara lọ́rẹ̀ dẹ tàkúté ó sì mẹ́ran kìí ṣe ní kìí sànà kìí sọ̀hún títí ń ṣẹlẹ̀ sí mi mo ń bò mọ́ra ń bò kámilá ni mo bínú yìí o bàbá baálẹ̀ mo ṣe o wọn lágbà ò gbọdọ̀ wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ o bí n bá bínú ìlú òtúká o kó sì wù mí kí ìlú òtún lórí yín ló jẹ́ kí n wá fẹjọ́ sùn o bàbá baálẹ̀ ẹni bá ń bẹ̀ gbòòrò ó gbé. tọ ẹ̀yin ó ṣeun tó wá ọkù làákàyè bó ṣe mọ̀ pé ọ̀dọ̀ mi ló yẹ ọ wá ó dà bẹ́ẹ̀ àmọ́ wá gbọ́ kí í ṣèwọ nìkan bọ́ wọnú oko rẹ wọ́n wá gbẹ́ran. gbogbo ibi tí mò ń dẹ tàkúté sí ni. kì í ṣèwọ nìkan. àwọn ọdẹ mi ti wá fẹjọ́ sùn ni. àwọn ti wá fẹjọ́ sùn pé wọ́n gbé iṣu lóko wọ́n gbápò rẹ̀ sí kódà wọ́n gbọ́ gẹ̀dẹ̀. wọ́n á ń wò pé ó lè lẹ̀ yìí ní àbólé òkèèrè. wọn ò sì rẹni tí ń kó. nílùú yìí náà. wọn ò rẹni tí ń kó. wá wò ó. ntẹ́mi ó kọ́ sọ ni pé ṣé orí ẹ̀yin ọdẹ ẹ mọ̀ ṣọ́ra yín ntẹ́mi ó kọ́ wínú ẹ̀yin ọdẹ ẹ mọ̀ ṣọ́ra yín torí aráàlú kan ò lè gbójú gbóyà wọnú oko wá gbẹ́ran lẹ́nu pàkúté. ṣe pé bóyá àwọn ọdẹ wọn ń jalè. tó bá sọ bá jẹ́ bẹ́ẹ̀ ló sọ sí àmọ́ òwe bẹ́ẹ̀. èmi ò ní kọ́ dẹ ọmọ jalè ọdẹ tí ò ṣetán kó gbọgbó lọkọlọ rè dẹ kó dẹ̀gbẹ́ kó sì pẹran fúnra ẹ̀ tó jẹ́ ẹran ẹlẹ́ran lòun ọmọ yọ bẹ́ẹ̀ bá gbọ́ kú ẹ̀ kò sí láburú o èmi ò sọ jù báwọn lọ èmi ti gbọ́. má jà sí báwọn jẹ́ ń pa á láṣẹ báyìí gẹ́gẹ́ bíi baálẹ̀ ìlú ń dá lábàá pé gbogbo ẹnikẹ́ni tá a bá ti gbámú níbi pé ó lọ jí ẹran ó lọ jíṣu wà lóko kó fìlú lẹ̀. bẹ́ẹ̀mi náà bá gbọ́ yín yé ìdájọ́ yín ni pé ẹni tá a bá tájèrè ọ̀rọ̀ bá ṣí mọ́ lórí tá a ká pé ó jalè ká lè kú òun lù eyín wọn ò tó baálẹ̀ bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bíi baálẹ̀ ìlú. ẹ má bínú baálẹ̀ èmi ò fún yín nímọ̀ràn. tàṣẹ pa. ara rẹ̀ tàṣẹ pa baálẹ̀ bẹ́ẹ̀ni ọba jalè ẹja bẹ lórí. bẹ́ẹ̀ni kábẹ́rì rẹ̀ sógun. bẹ́ẹ̀ni bá a bá ti lé bẹ́ẹ̀ni bá a bá ti bẹ́ olè lórí ká wá mọ àwọn ẹbí rẹ̀ tó kù lù ìdílé wọn ká lé wọn kó lù kí ràn wọ́n parun lù ń bí. bẹ́ẹ̀ ni ká ṣe ṣé o baálẹ̀ àmọ́ bó bá jẹ́ mi ni mo jọba o ká ní ẹ̀yin kálẹ̀ ẹ wàjà òjijì ní ìsinyìí. ọsàn ro kúrò mi. ọlọ́run ní jẹ́ aláṣẹ. àgbọ̀n gbókó tó wọ̀. àṣẹ. bó bá jẹ́ pé èmi ni wọ́n fi ṣe baálẹ̀ ìlú yìí bẹ́ẹ̀ yẹn bá jalè èmi ò bẹ́ lórí ni lẹ́yìn bíbẹ́ lórí àwọn àmọ́ ẹbí rẹ̀ á lé wọn kó lù àmọ́ èyí ti ní rárá bẹ́ẹ̀ yẹn ó ti ṣe ti ní pé ká má bẹ̀ wọn lórí ká kàn lé wọn kó lù mo ti wá baálẹ̀. o ṣeun sáà fọkàn balẹ̀. Can you imagine? I am here since
I am here since 1 hour ago. Wọ́n dẹ̀ jáde. Kíkẹ́. Bóyá wọn tiẹ̀ mọ̀ pé checking point máa ń wà lọ́nà. Go slow máa ń pọ̀. Kíkẹ́. I will just leave and run away straight. Mr. Kọ̀gbẹ́, ẹ má bínú, ọ̀rẹ́ mi dirù ni. Àti dé. Ṣé ẹ mọ̀ pé checking point máa ń wà lọ́nà Èkó, go slow máa ń pọ̀? Ṣé bẹ́ẹ̀rù náà rè yìí, ojú báyìí? Ẹ má bínú. Ní gbogbo ń tẹ̀ kálẹ̀ yìí, ṣebí mo ní ń sa gbogbo ẹrù mi jọ ni, èmi wà ń kára mọ́. Ọ̀rẹ́ mi, mo fi lédùn àṣì ọ. Ẹlẹ́dàá mi ó sí ọ lọ, yóò sí ọ bọ̀. Nísìnyí. Jọ, mo fẹ́ béèrè ìbéèrè kan, ẹ má bínú pé kí ni hàn. Ǹjẹ́ Kíkẹ́, ṣé òyìn tọ̀ lé? Ẹ má bínú. Elédùn ò jẹ́ ọ̀rẹ́ mi ò tọ́lé. Mr. Kọ̀gbẹ́, èmi wá lọ́rọ̀ tọ̀ ní ọ̀rọ̀ tá à ń sọ ńlẹ̀. O ti ń bínú. Ìṣe wa ní bínú. Ìṣe wa ní bínú. Èmi wá lọ́rọ̀ tọ̀ ní ọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí. Mo jẹ́ kọ̀rọ̀ mi yí ẹ. Má bínú, ọ̀rọ̀ òyìnbó slow and steady wà. Kó bá jẹ́ pé òyìn tọ̀ lé ká yà lè kíní, ká dé ra pampers ká tó débi à ń lọ. Ọlédò níjọ́rẹ́ mi ló pápá sí. Àdúpẹ́ mo bẹ́ẹ̀ yọ̀, má bínú. Ọ̀rẹ́ mi. Mi ìráyè gbogbo eléyìí o. Kó bá ti ya yẹn, bá mi ń di mọ́tò. I went away straight and left you away. Mr. Kọ̀gbẹ́ dàpẹ́ ẹwẹ́ mọ́ ìtì lọ. Fẹ́ bẹ̀yìn sẹ́kàn, Àṣàbí, dákun, sórí bí n bá ilé dẹ́kọ̀, gbogbo iṣẹ́ tí n bá ń ṣe, ìmọ̀ fi owó rẹ̀ ràn. Mr. Kọ̀gbẹ́ dákun ẹ bá ọmọ fi jíṣẹ́ fásàbí, ìmọ̀ bá ń fi tọ́jú ọkọ mi. What a mess! Ṣé o ti fowó kan ránṣẹ́ sí mi kí n kò fi jíṣẹ́? Òfin rán mi kí n kò jíṣẹ́, o ṣe ń tẹnu mọ́ kó ń tẹnu mọ́. Èmi ò mọ̀. Ṣé ẹ ti ẹ̀rọ oore pàtàkì tẹ́ sí àánú ìdílé wa? Ẹ dákun ọ̀rẹ́ mi kò bá ti dé gbogbo tó ọlọ́mọ ọ̀gbọ̀n. Àní o mọ̀ sí ìyọnu. Àtọ́jú ara wa. Ṣé o ti dágbére fáwọn ìkúlé? Ọ̀rẹ́ rẹ̀ yé èèyàn ọ̀rẹ́ mi kí rè kó ẹsẹ̀ ọmọ. Ọ̀rẹ́ mi. Ẹ lè gbà mí báyìí, ẹ lè gbà mí. Ẹlẹ́rìn máa lè mú yìí. Láti ẹ̀jẹ̀ kí n jẹ ìjọ aláìbájú, má ṣe fún ẹ̀jẹ̀ ìjẹ̀jẹ̀ aláìbájú àkọ́. Ọ̀rẹ́ mi. Ẹkún bí ẹgbẹ́rẹ́ mi ò rí sí o. Mélòó ẹrù nẹ̀ pápá. Mo rántí ọ, wọ́n jókòó wájú o. Kí wọ́n jókòó wájú? Wọ́n ní wọ́n máa yọ ọ̀yàn lẹ́lẹ́ kò béèyàn bá jókòó wájú ni o. Ṣé mo rẹ̀ mi o? Mr. Kọ̀gbẹ́ wíyùn. Ẹ bá pẹ̀jọ́ jókòó. Àṣàbí ní má jókòó wájú. Àṣàbí rẹ̀ ń gbé ẹ lọ, àbẹ́mi rẹ̀ ń gbé ẹ lọ. Ó ní má jókòó wájú ilé jókòó wájú. Àṣàbí rẹ̀ ń gbé ẹ lọ, àbẹ́mi rẹ̀ ń gbé ẹ lọ. Ọjọ́ báyìí. Ẹ dákun ṣé mo. Ọba fẹ́ sọ ìdíje Ó yọ mí lọ. Ò ní yọ ọ́ lẹ̀. Get inside. Mr. Kọ̀gbẹ́. Ẹ má fi ilẹ̀kùn mú. Ẹ dákun Mr. Kọ̀gbẹ́ má jẹ́ wọn yọ ọ̀rẹ́ mi lẹ̀. Ọkọ̀ yóò ní kú bí lónìí. Àṣàbí tó kò bọ̀ láti rìn torí Ọlọ́run. Súnṣẹ́ ọ̀dẹ̀ kí táyà torí ẹsẹ̀ o. Mo ti sún. Ìní kú bí lónìí ọ̀rẹ́ mi. Ìmọ̀ fọ́kọ̀ ìlọ́ni yẹ́ ẹ̀. Lọ́jọ́ ara mi má kò bá mi o bí láìkí ọ má kò bá mi o má kò bá mi o. Ọ̀rẹ́ mi ìní kan pẹ̀lẹ́. Ìní kan pẹ̀lẹ́. Mo jẹ́ kí wọ́n tó pọ̀. Ìmọ̀ ọ̀dẹ lọ ni ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi ti rẹ̀ kọ́. Ọ̀rẹ́ mi rẹ̀ kọ́ òwò. Sọ̀rí mo fẹ́ mojú ní ọ̀rẹ́ mi ti rẹ̀ kọ́. Ìmọ̀ ní kí n gbà. Níbi tí ń lọ mọ́, a ò rí ìyá mi o. Bàbá ọkọ mi, ẹ pẹ̀lẹ́ kọjọ́ mẹ́ta. Ẹ kú ààrẹ ní ìbẹ̀rẹ̀ ẹni. Ẹ̀yin náà mọ̀ òkè tí bíbí kò jẹ́ ká rí tọ̀hún. Èdè wa mọ̀ ọ̀rìn dáadáa nínú wọn. Ẹ wo kò pẹ́ tẹ̀gbọ́n yín jáde bá ilẹ̀ dé rẹ̀. Bọ̀dà wọn ló pè mí pé kí n máa bọ̀. Nígbà kan tí mo gbọ́ àwọn ní dúró síbí wọ́n ti sọ fún mi kí n tẹ̀ wá pàdé wọn lọ́fíìsì or anywhere. Mo ṣọ́ ìpò skip mind wọn ní ẹ má bẹ̀rẹ̀ ṣe bílẹ̀ nílé yín bílẹ̀ wá ń kánjú lọ. Àǹtí, ẹ jẹ́ kí n lo opportunity láti bá yín sọ àwọn ọ̀rọ̀ kan. Ẹ wo, mi ò like
bí àwọn family ṣe ń sọ̀rọ̀ yín mi ò dẹ̀ ní fẹ́ situation tó máa fọ́ apariwo lẹ́yìn lórí ṣe ló ń dàbí ẹni pé nítorí kan tí mò ń gbà lọ́wọ́ ẹ̀gbọ́n mi àbí lọ́wọ́ yín ni mo ṣe ń ṣáìdì yín please mo fi jẹ́ kí ẹ wá ìkọ̀kan ṣe sí find something to do with this issue please. èmi náà jókòó tẹ̀tẹ̀ rẹ̀ ẹ wo àtẹ̀mí àti bọ́yìn ní ọkọ mi àti gbogbo àwọn ẹbí mi pátápátá láfojoojúmọ́ jáde bá ṣe ń ṣe prayer là ń lọ sílé aláàjò yíyí ètò ọgbọ ibikíbi tẹ́yìn náà bá mọ ẹ mú mi lọ. ok màá wá àwọn ọmọọṣẹ́ sí màá pè yín bó bá ṣe máa jẹ. kí wàá ní jíjẹ mọ wáyé. ẹ wò ẹni tẹ̀tẹ̀ bá tẹ nítorí bí ń pa mí. Kíkẹ́. bí bá sọ̀rọ̀ ẹ̀mí Kíkẹ́ lọmọ tí ò sí lé irú rẹ̀ ní mọ̀ bọ́ọ̀rìn ìwọ kìíní kan burúkú yìí tí ẹ gbá tí ọ. wàhálà tẹrẹrẹ yẹn wéṣẹ lọba Kíkẹ́ lẹkọọ kọmílọrẹ èkó wẹrí wéṣẹ lọba. ìyá ọba. ìyá ọba ó lè dá wáyé ó dá o wo bẹ ẹni rà wà lọ́nà ra èkó ẹjọ́ ọmọ rẹ yẹn rí mi wá fi sùn ẹ̀ kí n máa wẹ̀ nílé ìwẹ̀ jẹ́jẹ́ mi kọ́ ọmọ rẹ wá máa yọjú wò mí ọmọ rẹ olórí burúkú àtọ̀rẹ́rẹ́ rí la ẹja yẹn kọ́ ẹ máa yọjú wò mí dédé rí mo ń bò kọ́ ọmọ rẹ máa yọjú wo olórí burúkú kọ́ ọmọ yẹn o olóṣì àlàyé bọ̀jẹ́ ọmọ òṣì lọ́gọ́ mi má bínú àdáàrí òkè máa kó. o pé mọ̀ kó kọ́ òkè pòpó ni nígbà wọn ìyàwó ẹ mọ̀ bínú ẹ dákun àgbàlagbà ni o wọ́n ní wọ́n yọjú wò yàn léèwẹ̀ ẹni ṣé wọ́n rí òkò mọ̀ pé bó wọ́n kọ́kọ́ rí. àtọ́rí iléeṣẹ́ mama relédùn mi jù rẹ yẹn ṣé orí dédé orí mi fi ń ṣakọ ọmọ ọmọkùnrin rẹ wà lábúlé ẹni wẹ kọ́ máa wó mi fọ ọmọ rẹ bó ṣe ń pè mí ìdáhùn lóhùn tí mo fi wọn ṣakọ dédé rẹ ọmọ rẹ lọ́mú sọ́kiri abúlé. ìyá wa fọwọ́n tí rí. kódà wọ́n karùn-ún bẹ̀lẹ́ yọ kọ̀ọ̀kan ni tí ó mọ̀. ẹ ṣé ìwọ àárò náà bẹtúrúmù yín. wọ́n wò mí tí wọ́n bá wò mí kú pọ́n tí wọ́n mọ gbẹ́ pọ́ sí wọn lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n mọ gbé wọn káàkiri èmi èso lórí ibú bíi tiẹ̀ bí kì í kó imọ́lẹ̀ ni. ẹ ń wé ṣọṣọṣọṣọ ṣé ìwọ àárò ní bẹ́lùwẹ̀ yìí ṣé ìwọ àárò ń bálùwẹ̀ yìí lódì ibẹ̀ ọ ni yóò fi àárò nínú bálùwẹ̀ ẹ gbà mí dà lẹ́hùn ajínigbọ́dọ̀ kọ́ wo bẹ́ẹ̀ ìyá james ọwọ́ kọ rẹ sọpọ náà rẹ máa pọ ọmọ yẹn àṣẹ ara rẹ máa pa wọn àṣẹ o wo ọmọ yẹn wẹlé jèrè wọn wẹlé jèrè ọba tí mo láwọn ń dàgbòrò rú rẹ ọba tí mo láwọn ń dàgbòrò rú wọn ò gbóhùn tí bàbá àti ìyá mọ sọ wọn pera wọn sí kọ̀rọ̀ láti jayé ẹmu òjọ ọ̀yà òjọ ni mo ń jẹ wọn jẹ wọn gbàgbé ọ̀la wọn mú wọn gbàgbé ọ̀la ọba tí mo là ọ̀rẹ́ kí n yọ̀rẹ́. kí ló dé tí Ọlọ́run kan dá ìgbésí ayé wa tó ó dá dọ́gbadọ́gba ni o lẹ́ẹ̀ran tí atatiná ńlẹ̀ látàná báyìí nìsín ìyún wa ń bẹ̀ tí ń ṣe fàájì. eléyìí látọ̀ lọ wí. ẹgẹ́ ẹnìkan kìíyàn. ẹgẹ́ ẹnìkan kìíyàn ọ̀gẹ̀dẹ̀ ló ń nanu sórí igi bí ajúwe ilé. ìsàmì ọmọ ni wúwo mọ orúkọ ọmọ ní rọmọ ọba ni mí ọba láti ilẹ̀ ọba tó ba lórí gbogbo nǹkan láyé. oyè ó sì pẹ́ lórí. sórí ẹran ètò ìta lọ jítu ní ojú tàkúté lánàá tá a ti tàyẹ ẹ tí ná tí yóò ti sòróró tó ti yan pa bẹ kólúwa rè wá wá ògidì ẹ mú kó fi gba alẹ́gbẹ̀ẹ́ rọ̀lẹ́. ògidì tó. èmi ò fẹ́ kẹ́ ẹ̀ máa gbé mi ṣerú fàájì báyìí. irú ọ̀gẹ̀dẹ̀ yìí káwá dé sí i pẹ̀lẹ́gẹ̀ nìkan kíyẹ́ yóò máa márùn ní fíkún ó máa gbà ń jáyé lóko bí àwọn ìjòyè ní alábíà. àjàyè kù ní ẹ̀gẹ́ nìkan kíyẹ́ sórí olúwa ni ó máa fi gbà bẹ́ ọ̀gẹ̀dẹ̀ kù lọ́rùn yàrá mo jẹ́ ìyá dẹ. kókó ilé yá ẹrù ni ọmọ òtẹ́tù ẹdúró ọjọ́ kan tó lè
ẹ filẹ̀ olórí ibú ara rẹ ọlọ́run ewu ọ̀rẹ́ mi ń jó ní títí ń wẹ̀ ọwọ́ adìkínní rẹ ti dorí kọjú sórí ìfọ̀tà ẹ̀ bá ilé tó ti dorí kọjú ó tó ẹ filẹ̀ ó wá dàbà hàn àti rójú àṣebi atẹ́gùn ti fẹ́ àti rí fùrọ̀ ẹ̀dìyẹ àṣẹ wọ ni bí rọ́bà lọ fógún ọdún ọjọ́ kan lòótọ́ ò bá a ṣé wọ́n ló ń dà lóru ìwọ ló ń jẹ yìí ló ń jí tán ló ń kọ́ gẹ̀dẹ̀ ló ń gbápò rẹ̀ sí tó ṣẹ̀kẹ́ poro bí èpo ọsàn wo bí tí n bá ń bọ̀ mọ́ wo bí ó sojú bí ẹ̀rún òkúta. ọwọ́ tọ́ lọ́n fojú ọjọ́. ọmọdúnga bí baálẹ̀ pè wá sáàfin ló fi dá ká wá fi ọjọ́ òṣìkà ti hàn báyìí ọkọ ẹ̀ baálẹ̀ mú wá ń bì. kíni sọ́tọ̀ fẹ́ sọ àtẹ̀jílẹ̀. òun yí baálẹ̀ fọ̀ yìí ṣé ìjọba fún bẹ̀bẹ̀ àti baálẹ̀ àtàrà ìlú ẹ̀ ní mú wọ́pọ̀ ìdájọ́ mọ́lẹ̀bí. kò sára ìlú kan tó fẹ́ fi ọwọ́ bo ìdájọ́ tí mo dẹ̀ máa gbà àwọn olè ta ti ń wá látijọ́ tó ń jí wa ní nǹkan wọn wá láwọn orí olè èmi àwa àgbà kan fọwọ́ bo ìdájọ́ mọ́lẹ̀ èmi gan ò ní gbà ìyá ọba bẹ́ẹ̀ kọ̀ tẹ́lẹ̀ bàbá baálẹ̀ ti sọ̀rọ̀ fọlọ́hún ní ìdájọ́ tóun máa ṣe fẹ́nikẹ́ni tó bá jalè èmi ní ìdájọ́ tó tọ́ ni pé ká bẹ lórí oní rárá òun ò fẹ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ lásìkò tóun mo ní mo fara mọ́ kí wàá la fẹ́ ṣe fẹ́ tó bá jalè ẹni tó bá ti jalè ò tá a bá gbámú ká lè kó lù ní. ó sàn bẹ́ẹ̀ ló ń lọ lọ rámi ló mọ̀ padà wà lù mọ́tà láti àjọba. mi ò ní jẹ́ kán fọwọ́ bo ìdájọ́ kankan kò ní mọ́lẹ̀. lónìí ìwọ́rin gbèsè. bàbá rẹ̀ ó débi bàbá yóò débi àfilẹ̀. balẹ̀ ní bàbá rẹ̀ ó débi àfilẹ̀. ọjọ́ ò ti rí wò wò mí tí mo kò tí ṣiṣẹ́. lẹ́yìn tí mò ń wò yìí. ọlọ́run ti fojú àṣẹ bí wọn. ọlọ́run ti fojú àṣẹ bí wọn. ọlọ́run ti fojú àṣẹ bí wọn. tani mò ń wò yìí. ọmọ yín ni bàbá. Ọbájìmí. Ọbájìmí àbígbà tó kó bá mi pátá. ibi lọ́jọ́ kìíní àná nígbà tó wá tá a jọ sọ̀rọ̀ tó ní àfi dandan ká bẹ́rí rẹ̀ fógun ẹni tá a bá ti bá tó jí nǹkan nínú oko olóko ká bẹ́rí rẹ̀ fógun ó wá rí i pé kòkòrò tí ń jẹ̀fọ́ àràjẹ́ ẹ̀fọ́ rẹ ló wà òwò òun rèé ọmọ rẹ rèé tọ wo n ti ń ṣe rèé Ọbájìmí bó ṣe wà yìí orú rẹ ń mú mi nínú olóye mo wá díjú mi mo lajú kó ń bè yìí. baálẹ̀ òun onìkan kọ́ ni ó fi lulẹ̀ o òun àti kejì rẹ̀ tí ọjọ́ mọ́ jalè kiri wọn jọ fi lulẹ̀. bó bá wá rí báwọn Ọbájìmí àti wa àtọ̀rẹ́ rẹ tó sá lọ́hùn mi ò fẹ́ rí yín lò mí mọ́ tí n bá wọlé n bá ilé bóde tó wà ń bè é ilé ó ga jù ọ lọ mo pa lásìkò. àsìkò ìkéde òní ìyá wa ẹ bá mi lò ó ti lò ó. ẹbí mo wí fún ijó ní ìfẹ́ ẹsẹ̀ sí láwọn tí ìṣẹ̀ sí ayé omi ìgbà orí yẹn nínú ibú ẹ̀rọ òrùn sáà bàbá. àwọn ẹ̀ ń sunkún ẹkún yín èsè ọmọ yín ni wọ́n ti sùn kó lè ẹ̀ lẹ́bàá mi ẹ̀ lẹ́bàá mi o adé yìí àfáà ní kẹ́ ẹ tó lè di ọlọ́mọ láyé wọ́n ní àfi tí ẹ bá kó àwọn èèyàn mọ́ra o kẹ́ má wò pé èèyàn kan kéré sí yín àbí èèyàn kan tó yín wọ́n ní kí ẹ dẹ̀ máa ṣe tọrẹ àánú lóòrèkóòrè nítorí nípasẹ̀ tọrẹ àánú àti kókó ènìyàn mọ́ra òun ni ẹ máa fi di ọlọ́mọ láyé o mo dẹ̀ mọ̀ wípé ní agbára ọlọ́run á ṣe ìyanu fún yín ẹ̀yin náà gbé ọmọ jó ní ayé yín ẹ ní wálé ayé lásán. Madam. Madam, ṣé ó sì? Kò sí nǹkan kan. Ó wà. Láti bí ìṣẹ́jú mélòó ni mo ti wà lẹ́yìn yín bí tí mo ti ń pè yín ẹ̀ dáhùn. Disturb mi lẹ́jọ́ mẹ́ta ẹ̀ kò sí nǹkan. Madam, ẹ dákun
ẹ mọ́ fi rònú ṣera yín léṣe ẹ dákun ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ṣe rí ìdùnnú yín nínú ilé yìí òun ni ìdùnnú wà láti bí ẹnu ọjọ́ mẹ́ta tẹ́ ẹ ti ń ká gbọ́gbọ́ làwa náà ti dunnú mọ́nú ilé kẹ́sì á máa wo èmi fún ara mi mo ti ń sùn jòjòjòjò tí ń mú mi. ó dá yín lójú tọ ó dá ẹ wá lọ jẹun mo ti bá yín sún oúnjẹ yín tán. mo ń bọ̀ ọ̀dà bá mi gbé omi. kí n gbómi wá mi. ọ̀dà ẹ dá wọn dá ẹ dá. Ìrẹ̀yà lórí o, ire, ire. Ìyá tí mo jẹ ojú ti bẹ̀ ń bí ọjọ́ òkúrè lọ ìyá jẹ mí bí ọmọ ẹ̀yìn eégún ni olórí bòbò balẹ̀ wo kò sára tí òfin mi dá ó lè mi sojú rúnrún bí akọ òkúta lẹ́nu balẹ̀ náà kíní burúkú tó sọ̀gùn lágbọ̀n bí ìtàn fi rúpo lóko ó jẹ yá. àti pé sọ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwọ náà tí sọmọ pé ọba ní ọ́ tẹ́mi pẹ̀lú rẹ̀ bá ti ń sọ̀rọ̀ kékeré báyìí ọmọ ni ọba ní ọ́ nǹkan tó yẹ kémi ó ká lẹ́nu ọba náà ló yẹ kó jìyà ọba ní òwà jìyà lù ní tí ìbá ṣe pé wọn ò lójú àánú ṣebí èmi àti àtijọ́ jẹ lérewé àtijọ́ yẹ mú lérewé ṣùgbọ́n yẹ kájọ fàtọ́ léwé wéèrè bóra ní. ṣé nígbà tí àwọn ọlọ́dẹ tí wọ́n wá kó mọ̀dé tábà níwọ̀n ní yìnbọn ní tó bá lọ yìnbọn mọ́lúwẹ̀ ńkọ́ àyíká tó yẹ kémi fẹsẹ̀ fẹ́ nu o. ẹ sọ ma pé ikú wa àjọ kú ní àwẹ̀ wa àjọ gbà ló ti lórí ẹ kó rí. ṣé bó ọ̀nà ti lé wa kó ń lu ìnísì ọ̀nà ti lé wa kó ń lu àti pé nígbà tó ní ká máa lọ Èkó báyìí níbo gbogbo làwọn tá a lọ lẹ́kọ̀ọ́ láì lẹ́bí ń bẹ̀. mo mọ̀dọ̀ wọn. Mr. Kọ̀gbẹ́ ṣé wọ́n mọ̀dọ̀ Mr. Kọ̀gbẹ́ ni. mo mọ̀dọ̀ wọn mo mà dírẹ́sì ibi tó ń gbé. irọ́ ni. èmi ẹ̀ gbàgbé nǹkan mọ̀ pé mo nílò àkáyé. lẹ́kọ̀ọ́. bá a ṣe sọ lójú mi báyìí mo ti mọ bí ṣe ń lọ. àti pé ọgbọ́n wò látọ̀ lówó owó báyìí ntájọ́ di èso ṣe. ntájọ́ di èso ṣe ọlọ́ni. a tún fi wèrè débẹ̀. tó o bá ń gbọ́ di ayé tá a wá yìí a fi wèrè pọ̀ tiẹ̀ ni. kò sí ti fi ṣe wèrè ló bá dé lóòótọ́. wèrè ló bá gbé tó ń gbọ́. ó bọ̀ bọ̀ wèrè ló bá dé ó bọ̀ bọ̀ wèrè ló bá dé dámi ló bá dé ó bọ̀ bọ̀ wèrè ló bá dé. kò jẹ́ aráàlú mi ni mo lè gbà kó wá máa bá mi fi ohun. ọmọ ẹ̀dùn tó lóhùn ò fẹ́ mi mọ́. ó gbọ́dọ̀ lò ó bí ẹni lẹ́kùn. ó ga ọ. ọmọ ẹ̀lẹ́ tó ní mi ò ibi ló wà ní àníjẹun ni kó ń ṣe bí pósí alóńbíà wọ́n kò ń bá sọ̀rọ̀ ni. ìyá yín ń serun lọ́wọ́ ó ní wá fún ọ lóúnjẹ ebi orí ibú wo ni pọ́ ebi náà ni ó pọ̀ ọ́ kú. ebi ló pa àyà ẹ̀ kú kó ló ṣe kú kalẹ̀ bí òkú mọ́ṣúárì. ó yọ ọmọ yìí gan-an ara ẹ̀ ń gbóná. ilé ṣé ìyẹn wá jọ ẹ lójú ni ṣó mọ̀ pé àtọ́jọ́ tó ga ti ń yín àgbàdo ẹ̀ jẹ àtọ́jọ́ ẹ̀ ní ìgbéraga ti dénú ilé ló ti ń ṣe bó ṣe wù sí wa lọ́rùn. ó bu jẹ ni wọ́n bu jẹ ọ̀hún. ọ̀gá ń bọ àgbàdo ẹ̀ jẹ ni. ó bu jẹ ni. Lákúnlé kí mo gbọ́ tó wí o ọ̀gá yín àgbàdo tèmi jẹ. wo jẹ́ kí n sọ kankan fún ẹ ọjọ́ tí wà àtọ̀gá bá ti wà nílé jẹ́ kó mọ̀ pé àgbálùmọ̀ kò ń ṣe nǹkan tí yàn ń jókòó tì ní pick and go ni. ẹ fi sùúrù ṣe. pákó ẹ̀ ń bẹ̀. dàbò ń sin orí yàn sọ bẹ́ẹ̀ fún ẹ jẹ́ wá sọ fún ẹ ọjọ́ tọ̀gá bá yín àgbàdo ẹ̀ jẹ àbí kẹ́ àgbàdo tó ń bùjẹ tó bá ń jẹ sọ fún wọn ọjọ́ kan àmì méjì a máa jáde nínú ilé yìí. a ó jáde kún un lẹ́yìn a máa fi ilẹ̀. àrùngún ni ọ́ alárùngún ọmọ ni ọ́ kójú rẹ ó tó pọ́n tó bá kí n ṣàrùngún ọmọ ní òní ló ń ṣí géètì ilé ilẹ̀ ó lọ kìwọ náà wo gbogbo léyìí bíràn rẹ bá kọrú ẹ̀ rí ni òní ló ṣílẹ̀kùn lé ilẹ̀ ó lọ àrùngún ọmọ ni ọ́ ọlọ́run ò dẹ̀ ní gbà fún ọ. kò dùn mí o sórí ilé tó yẹ tóbi tó yìí
o ò mọ gbogbo ìran mi kò tó sọ pé ìran mi ò kọ́ lé rí tí ìran mi ò bá lè wá kọ́rú lé yìí rí èmi bí mo ṣe wà yìí ó ti ṣú hàn pé màá kọ́ ètò ju eléyìí lọ jẹ́ wá sàn kankan fún mi ṣùgbọ́n pé èmi ni mò ń wọ ọ̀gá. Lákúnlé dúró kì í ṣẹjọ́ rẹ̀ ọ̀gá ló gbé ọgọ́ orí ẹ̀sìn wọn bá dẹ̀ ti gbéyàn gorí ẹ̀sìn báyìí yóò sọ̀pà kan náà nẹ tí ó bá ń ṣe bẹ́ẹ̀ nírú rẹ̀ bàtà nírú rẹ̀ mọ́ ń nù tọ́gà wá gbọ́kàn lé ọ lọ́wọ́ kókó máa wà wọn ọ̀gá mi gan ò lójú inú torí bọ́gà mi bá lójú inú ni ọ̀gá mi ó ti tètè mọ̀ pé ó lè ní ọ́. ọjọ́ kan tí bá ti ń wọ ọ̀gá lọ tá bá ti ń jáde máa wá ọ̀gá pa máa wá àwọn pa. Lákúnlé. ṣọlọ orí ẹ tó fẹ́ mọ skọọsì yẹn. Lákúnlé. orí ẹ tó yẹ kó lọ fi bẹ́ẹ̀. ọwọ́ ọ̀gá mi pa ọmọ lọ́wọ́ owó ọ̀gá mi pa mọ́ ni. ẹ̀fí alẹ́ ẹ̀dá méje. Lákúnlé owó ọ̀gá mi pa. Ọlọ́run ò ní gbà fún ọ orí ọ̀gá mi ò ní gbà fún ọ owó ọ̀gá mi pa ó ń wàrà rẹ pa ni ó ń wàrà rẹ pa ni. ìwọ tí ẹ fi wọn lẹ sórù tó ní òpin ni àwọn tó jẹ́ pé wọ́n ya wèé gbọ́n ṣe wà nǹkan tí máa ṣe inú mi ló wà. inú ló wà agbọ́n ìṣèkà fún wọn àti kíkẹ́ ọmọ àná tí ọ̀nà mú yẹn dé orí ẹ̀ tó fẹ́ pé yẹn wọ́n máa ba orí àwọn tó wọ́n á fi para àwọn olójú ọ̀gá ìgbọ́n ẹ̀ lè fi para nǹkan tó kàn ṣe nìyẹn jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n bá ẹ̀sùn tọ̀rọ̀ mọ́ kí n àti ìrìnsẹ̀ náà wà nígbà mọ̀ pé wíkẹ̀ndì lọ̀gá máa ń dé wíkẹ̀ndì lọ́ máa ń ní ìdí mi jù ìgbà náà máa dé náà máa fẹ́ kún wá sáré bá mi lọ ra nǹkan wá ń bí báyìí bá mi lọ ra nǹkan wá ń bí báyìí tó bá ti di wíkẹ̀ndì tó ṣe wà ẹ́ nígbà kan á mú kí wọ́n máa fi sórí mọ́tò wọn ta bẹ́ẹ̀ náà ni tó bá ń gbọ́ efele níjẹ̀bù mo ti lọ nìyẹn kò sí tó kàn mí mi ò mọ bí tí wọ́n ti fẹ́ ṣe ayé ẹ̀ èmi ṣáà ń lọ. olùwàmọ̀ mi dání ikú àjọkú àwẹ̀wà àjọgbà ìgbà Jésù máa kú ó máa tẹ̀ méjì lọ́jọ́ lọ ó là pàtó là pọ́n sì jẹ́ kí n máa bẹ́ẹ̀ lọ kí èmi náà máa ṣe ń bì ìwọ lọ́lọ́run mi. òótọ́ ló sọ èmi lọ́lọ́run ẹ̀. ìwọ lọ́lọ́run mi lẹ́yìn ọ̀gá wọn ló kàn. bó tẹ̀ jẹ́ pé olè méjì ló wà lẹ́gbẹ̀ẹ́ apá ọ̀tún àtàpá òsì ọlọ́run gbà tọ́lọ́run lọ sọ́run rere ìwọ wàá jẹ́ olè apá òsì mi. ó lè dá bẹ́ẹ̀. sórí olè apá ọ̀tún mi ìyẹn Àdìgún Saheed so màá fi yẹn ṣe olè apá ọ̀tún mi tó bá dé fi yẹn ṣe olè apá ọ̀tún mi àjọ máa lọ. ìdára máa lọ sí. nǹkan tó kọ́ máa ń dùn mí wọ́n tó máa ń ṣe ló máa ń dùn mí ààrẹ ò balẹ̀ farabalẹ̀ náà kí ló máa ń ṣe é. o gbọ́ngbà tí mo sọ pé weekend lọ́gá máa ń dé weekend ló máa ń ní ìdíwà. gbọ́n mo fi wàjọ ẹ̀ náà wọ́n náà ló máa ń ṣe wọ́n tẹ́lẹ̀ náà. o fi wàjọ mi. aláyẹ dúró dáadáa jàre má súnmọ́ ọjà bọ̀lẹ̀ wọn lè tiwa aṣọ àtọwọ́ bá ra wọn lè. àìsí àtọ̀rọ̀ bára. ẹ lákọjọ. ọ̀dọ̀ bọ̀dá wa kan làwọn àbọ̀dá Mr. Kọ̀gbẹ́. ọ̀dọ̀ bọ̀dá Kọ̀gbẹ́ ọ̀dọ̀ wọn ni à ń lọ. Kọ̀gbẹ́ ń bọ́ ló ń gbé. Èkó ni ṣùgbọ́n àti wọn pé àgbẹ̀. wọ́n máa ń lo mọ́tò bí mọ́tò blue báyìí wọ́n dúdú. ṣé o mọ Mr. Kọ̀gbẹ́ ni Mr. Kọ̀gbẹ́ tó ń gbé junction bẹ́ẹ̀. bàbá yẹn. bàbá yẹn ni náà. sáwọn akẹ́kọ̀ọ́ sọ náà wọ́n ní àdúgbò wọn ní àgbà yìí ṣùgbọ́n nǹkan mọ nọ́mbà lé wọn ebi ẹ mọ mú lóhùn mọ mọ bí táwọn lọ. wọ́n máa ń wọ ṣòkòtò péńpé báyìí wọ́n máa ń dé àtẹ̀tẹ̀ kékeré. ẹ máa ní láti san owó visa. èwo tún ní visa tí wọ́n tún sọ pé yàtọ̀ sí wa. èmi náà mọ èmi kò yé mi. bọ̀dá ẹ má bínú ṣé nǹkan tẹ́ ń sọ nísìnyí pé a tún sanwó ká tó dọ́dọ̀ wọn. ẹ bá lọ sókè Ògùn jáwé máa gba visa. àwa lọ sókè Ọ̀ṣà báyìí ní ìsìn báyìí. yàgò padà sí fẹ́ẹ́ tó dọ̀gẹ́ sọ Èkó lẹ̀ wá yìí o. ó yà ẹni èlò wa ni àwọn àṣà báyìí náà. àwọn tá ẹgbẹ̀rún márùn wa. ẹgbẹ̀rún márùn. ẹgbẹ̀rún mẹ́wọ̀. níbo la ti fẹ́ rí. gbogbo wọn ti bá lọ́wọ́ wọn ẹgbẹ̀rún márùn. ó yẹ kó jẹ́ nǹkan tó wà lápò rẹ̀. àmọ̀ tí náwó tán. ọ̀sìn náà jáwó tó kù ọlọ́mọ nǹkan tó lúwa rẹ̀ ń yà ní bí èèyàn bá fẹ́ lọ sọ́ọ̀kan. ẹ wo gbogbo tó kù ní ọwọ́ wa ni. aláyé gbé má ti tì lọ jàre. ẹyà gbélé báyìí. owó kí lélẹ̀. gbogbo tó kù lọ́wọ́ wa gbogbo ẹ̀. ẹ ti ṣetán. kò ní sówó kankan lọ́wọ́ wa náà mọ́. kò ní sí kankan lọ́wọ́ wa mọ́. kí ló kàn ti ṣe báyìí lẹ́ ń wáyàn bóyá ẹ fẹ́ lọ síbẹ̀ mọ́. ká padà sọ́dọ̀ ìyá àbíjú ń pa kómórì yá. gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣe ìyá àbíjú wà níbí. tàbá ti dọ́dọ̀ Mr. Kọ̀gbẹ́. olówó kankan lọ́wọ́ wọn. ẹyin kí wọn náà fẹ́ ti nígbà tó ń tàbá fún wọlé àní wọlé. káàkó fún wọn. káàkó fún wọn. ẹ wo gbogbo tó kù lọ́wọ́ àgbègbè ẹ̀ náà lẹ̀ ti gbà tán yìí o gbogbo tó kù lọ́wọ́ wa rèé o. náà yà tọ́kì sórí upstairs wà mí bẹ́ẹ̀ tó bá ti yà sẹ́gbẹ̀ẹ́ géètì dúdú kan wà bẹ́ẹ̀. ilé kìíní ilé kejì ilé kẹta yẹn oní géètì black báyìí
o ti ń géètì dúdú ẹ kọ̀ọ̀kan géètì yẹn lé Mr. Kọ̀gbẹ́lẹ́ dín yẹn. ẹbí mo sọ fún ọ mo ní mo mọ ibi tí à ń lọ mo mọ pàdúgbò wọn la wà yìí ṣùgbọ́n nọ́mbà alẹ́ wọn òun nìkan ni èmi ẹ̀ mọ̀mú ló mu ti bá mọ̀. jáde máa lọ jáde máa lọ. ẹ dákun ẹ jọ ṣe ààrẹ ṣéǹjì kájẹ fẹ́ra pure water $100 ẹ dákun ẹ jọ fún wa kájẹ ẹ. wọ́n ṣe báyìí so owó náà ni wọ́n tún náà. ọdẹ èsì ni. ṣé àpèṣẹ ọ̀ka ìlà a máa nà ẹ̀kọ́ níbi àyè sàn. ẹ yẹ sẹ́yìn kó èkó níbi àjọ bẹ́ẹ̀ dájú náà ká máa kọ́ lè tó wọn lára ìfọwọ́ yìí. àwọn eléyìí ti ẹ̀dá dúró. àwọn èèyàn ká máa kí ni wọ́n ò wọlé jàpá ẹsẹ̀ wo tó gbé kìlà tó yẹ kí nìyẹn ara wọn pa àti mo tó yà wọ́n. má gbé mi jà ọlọ́mọ bá tiẹ̀ jẹ́. Lákúnlé. Lákúnlé. Súlè. 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 Lákúnlé. Èmi rèé tẹ́ráyè mi lóde mo sì ń bẹ́nu ilé Súlè ọjà àbáwọn bẹ́ẹ̀ tètè sọ ohun ló dà ọbẹ̀ tí mú mi. Súlè Súlè. Bẹ́ẹ̀ ṣe ṣe ìgbọ́ ló dáa tọ̀ olùgbọ́ bọ́dà mi bá dé lóhùn ìfúnra pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ṣe rí o kò sí wàhálà nǹkan ló dáa dájúdájú Lákúnlé ń bẹnu ọgbà ibi mọ́tò tọ́gà fi ránṣẹ́ rẹ̀ Lákúnlé àbí ń bẹnu mọ́tò ni àbí Lákúnlé dùn ni. Lákúnlé ṣe bó ṣe rí. Lákúnlé ò ti àbẹ̀rù Ọlọ́run. Ó ti àbẹ̀rù Ọlọ́run. Lákúnlé fi mọ́tò ọ̀gá lẹ̀. Ó dáa báwọn. Bó ti á dáa gan-an rè. Ó rí ìgbà ọ̀gá ọ̀bá dé. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣe ṣe yìí o bẹ́ẹ̀ tẹ̀ gbé mọ́tò ọ̀gá lọ ìyún gan ló dájú bóyá ọ̀gá gan gùn mí lélẹ̀ kí n mọ gbé káàkiri àbí èmi láǹfààní èèyàn tó ń bó lówó ṣiṣẹ́ tí ò lè gbé mọ́tò káàkiri ìyún gan dà ó dà bó ṣe wá fi kọ́kọ́rọ́ mọ́tò ilẹ̀ èmi ní mọ̀ wà látòní lọ Lákúnlé tí ẹ tán ó bá ọnu olóṣì olórí ibu ìṣe nífẹ̀ẹ́ rẹ kọ́bọ̀kọ́bọ̀ nílé ìfọkàntẹ́lẹ̀ ìbáṣepọ̀ èmi rẹ kò lè rọgbọ́n ní láìkì rẹ ìtẹ̀ fi taratara gbá tiẹ̀ lórí ìwà sáà ó ń pẹ́ òtó lọ kú dànù náà ti ẹsẹ̀ tí òun yá àlùfáà. ló bá ń gbọ́ ojú ẹni màá làárí tó ojú ẹni màá làárí ìyọnu. kọ́lọ̀ ń sànú ni. sọ pé olórí ibú ara bọ̀dá èkó òfò tán rán wá sí èkó gidi lélẹ́yìí sọ pé kò kọ́mọ́lé wọlé lọ́wọ́ ẹ̀ èkó lè ṣe èkó àjà o kì í ṣe kó fi jí sí i o. ẹ máa pọ́n lè kó pọ̀. èkó pa o ọlọ́run èkó kan wọ èkó kò yìí àwọn èkó tó lálùbáyé kanu o. èmi ìmọ̀ fún ọjà tó máa ń gbin ẹ̀gẹ́ lẹ́kọ̀ọ́. kí ni. ilé náà lọ rí o ilé tó júwe fún wa. bóò ni wọ́n ṣe máa pọ̀ ni. wọ́n ti ní tọ́wọ́ sí ilé eléyìí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tó ti ń gbin ẹ̀gẹ́ igbó bẹ́ẹ̀ là ń lọ. ilé mi tá ń lọ rè. ó tọ́ ni. ó ní. tọ́ ló ní géètì alára ilé mi tá là ń lọ rè. mo ti mọ̀ pé a padà kórè tó bá ń gbọ́ mo kórè láàyè mi mo kórè. tábà ti kọ́kọ́ wọlé kán kọ́kọ́ bá wa dáná náà. oúnjẹ ni o ọlọ́mọ fi wá o. ìdèdè owó ìgbẹ́ géètì láti ńlá kékeré láti gba géètì tó kí ló tó ń ṣe bí àrùn kò bá má dojú tì mí. tí wọn náà ti wé korí ni àbí òun la kò sí. mo wà síbi àdé èkó ibi lákòókò gba mọ́tò náà mọ́ síbi fún làákàyè ni. ó tọ́ ni. mo ti mọ̀ pé a padà kórè tó bá ń gbọ́ mo kórè. mo ti mọ̀ pé a padà kórè tó bá ń gbọ́ mo kórè. ó tọ́ ni. ìdèdè owó ìgbẹ́ géètì láti ńlá kékeré láti gba géètì tó kí ló tó ń ṣe bí àrùn kò bá má dojú tì mí. tí wọn náà ti wé korí ni àbí òun la kò sí. mo wà síbi àdé èkó ibi lákòókò gba mọ́tò náà mọ́ síbi fún làákàyè ni.
ẹ sílẹ̀. ẹjọ́ ti rọrùn ta ló ń gbá géètì láàrin wèé ó ló ń kọlẹ̀kùn nu yín. irú ọ̀rọ̀ burúkú wo ni jáde ń gbé ìgboro ẹnu ìbàjẹ́ òfò yìí. ṣé ẹ mọ ẹ kàn ṣàdédé jáde ẹni wèrè wo ní kọlẹ̀kùn nù yín ṣé bọ́n ti ń sọ̀rọ̀ nu àbáyín lọ́rọ̀ já máa wọlé lọ bọ̀dá kan. mo rò bó lórí burúkú lẹ́yìn mi. ẹni ìfowó kí ló dé tà ń ṣe pé kí ló tó gbogbo dàda tí mo wà láyé tí wọn bá jẹ́sẹ̀lẹ̀ wọn jẹ́ kérúbù. ṣùgbọ́n ọlọ́run ti wá dé yìí ní ẹ̀dá tó yẹ kó yóò mọ̀ sí géètì yóò mọ̀ ti géètì. ẹlẹ́dàá wọn ló bá wọn wá. ṣé rí aláṣẹ àti olùdarí inú iléeṣẹ́ yìí ẹni tó gbà yín sínú bí tí ń san owó oṣù fún yín bọ̀dá Kọ̀gbẹ́ àwọn ni a fẹ́ rí. ẹ bá wa pé Mr. Kọ̀gbẹ́ síta. ẹ jọ talẹ́lẹ́ ẹ bèrè ẹ tuntun sọ létí mi lẹ́ẹ̀kan because kò yé mi. Kọ̀pẹ́. ẹ ti ṣìnà. ẹ ṣìnà tóyìn nísìn ó lẹ́sẹ̀rùn gbọ̀n bíi àgbò tí wọ́n pa ń jọ ẹlẹ́yà tí ò wà kú tán tó wá ń ta bíọ́bíọ́. tí wọ́n ti sun. ẹ ti ń yí bí agilintí lẹ̀ tá a bá padà wọnú ilé yìí tá a bá mọ náà yẹn ta jẹ. ẹ padà tẹ ni. ẹnu yín tó dàbí òdì kejì bàtà yìí ẹ padà máa fi gbòòlà wọn dúró wa báyìí lánàá ẹ sì gé kẹsàn-án jẹ àtẹwọ́ kọ́ wọlé náà. ẹ wá kí ló ṣe yín gangan náà. gbogbo ẹ farabalẹ̀ yín méjì ok wọ́n sọ fún yín pé inú ilé yìí ni Mr. Kọ̀gbẹ́ ń gbé. àwọn èèyàn tó ní làákàyè jù yín lọ ní tí wọ́n fi ẹja sí lọ́nà ayé. àwọn ọmọ abúlé ẹgbẹ́ wọn ti ṣòro o àwọn ọmọ mìíràn ti bà nǹkan jẹ́ o àwọn ọmọ ìjà yẹn wọn máa ṣeré mọ́ o so àwọn lọ ṣe fún iná wá sọ pé ń lé Mr. Kọ̀gbẹ́ ní bíbáyìí. àwọn gbé báàgì àwa náà gbé báàgì ọgbé báàgì bí báyìí sálájọ sọmọlú. àwọn ìṣẹ́ tó wá látòkò lọ́mdọ́m ni a ti wá bí tẹ́ ẹ bá fẹ́ gbọ́ lọ́mdọ́m láti wá. ẹ wo ayẹmí ò ráyè àkókò ẹ já àkóso àkókò darí. nígbà tí ẹ̀yin sọ fún mi pé London lẹ̀ sí wa. London. tẹ gbé pé ọ̀tá dání ẹ ní sùúrù ilé lẹ́kọ̀ọ́. ẹ wo bí Mr. Kọ̀gbẹ́ ọkàn gbé yìí báyìí. bí mo ṣe ń wẹ̀ méjì ó yẹ ìjà pa. ta ló ń bá wí. ṣé ọmọ aláṣẹ ni wọ́n ní àbíbò. tó fi máa sọ pé káwọ dápa àbí kí ẹ tí ẹ mọ gbọ́rọ̀ burúkú tí ń jáde lẹ́nu ẹ ń lọ ṣètè bí òdì kejì bàtà yìí kẹ́kẹ́ tẹ̀ wọlé káwọn. ọwọ́ mi ò ṣé ẹ̀yin kárí wá pa ni. irú ọwọ́ burúkú ò lè fi gbá mi láì sí àmà. orí yín ló burú. àfi bí ẹni pé sílẹ̀ gàmà ní ọwọ́ wọn. èwo ni òsì gan alábẹ̀rẹ̀ yẹn wọ́n sì bẹ̀rẹ̀ sí múlùú ẹ̀. àwọn irú kan làwọn ilé ìṣà. wọ́n gbẹ kẹ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ irú ó dà ẹ̀rí sóríire ọ̀nà ọba tàwọn tó ní í jẹ́ ni. ẹ̀yin dada wọ́n ti ní ìbínú òdì lẹ́wọ́n bí bẹ́ẹ̀ ṣe nà mí ìlàwọ̀ ẹ̀ wò ìpadà nà yín lọ́jọ́ rẹ̀. wọ́n á nà ìyá alájà lórí burúkú ọmọ. ẹ ti àtọ́dún yóò fi kalẹ̀ ni. lẹ́kọ̀ọ́ aláàbí náà ti wọ́n ti wọ́n. sọ́wọ́n fi ilẹ̀ mọ́. àwọn èèyàn máa ya wèrè gan o Kọ̀gbẹ́ ń bo Kọ̀gbẹ́ nínú ilé tiwa wọ́n tó máa pa yín dàrú. bàbá mi ilẹ̀ náà bọ̀. ṣe láàrin náà sí. bàbá ti fi láàrin ẹ̀ náà sí. bàbá mi ilẹ̀ náà bọ̀. olórí burúkú wà láyé o. àwọn àmìjìlá o. ẹ̀gbọ́n wa lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀gbọ́n yín tá a sọ lẹ́ẹ̀kan ẹ máa tẹ̀ mọ́ wọn létí pé ọ̀rọ̀ wọn kò nídìí pé à ń ṣe àjò kankan ọ̀rọ̀ wọn kún fún àdúrà àti ìtọrẹ àánú Ọlọ́run yóò ṣètò kù ní rọrùn. tèmi náà bá délé màá máa bá wọn sọ mọ pé bẹ́ẹ̀ ṣe sọ Ọlọ́run á gbàdúrà àwọn lágbára. ẹ bá mi kí àwọn alájà o. ẹ bá kí wọn bẹ́ẹ̀ bá délé sá o. ẹ ṣe gan sá. ọba tí mo la ìkó ló ń gbé bí ẹ má lọ gbé wá kẹ má lọ kàn dínú yọ jẹ́jẹ́ ni ẹ wò àìṣe jẹ́jẹ́ ìkó gbà bẹ̀rẹ̀ o ìkó gbà bẹ̀rẹ̀ o ìkó nílé gbàgbàkúgbà bàbá o má fọwọ́ lálẹ́ kéré ọ̀làdé wúwo. wọ́n máa ń fún yẹn lẹ́kọ̀ọ́ ní o. ìyá lọ ra ni owó sì wà lọ́wọ́ wa wọ́n fún yẹn lẹ́kọ̀ọ́ ní o. ó sùn olúwa rẹ̀ ní o. ta ló wà ń bẹ̀? ta ń ta rọ́bà. ilé yìí ń ta o. ẹ pẹ̀lẹ́ o.
ẹ bọ́ ta àgbà tí ìjẹba fẹ́ jí yín gbé lọ. ẹ̀yin ẹ wà mí. no. ẹ lọ kọ̀ ya ìwà ìyá abẹ́ra nǹkan ni. ẹ dákun ẹ sọ nǹkan tẹ́ fẹ́ rà. ọjọ́ ọlọ́rin lòdò ni a fẹ́. Pepsi àti Coke. kí ẹ fún wa ní Pepsi. ṣé kọ́kọ́rọ́ yàrá yín lẹ gbé kọ́rùn yìí ni. gbogbo ẹ̀ ló wálẹ̀ bíi transistor radio tó ti bàjẹ́ yìí. dúró tẹ̀yìn náà tẹ̀sí wà bí ẹni tí ò tí ì bímọ rí. ẹ má bínú o ṣé inú ilé ilẹ̀ ń gbé ni. ẹ kókó ilé yìí o àbí kí ló dé táwọn èkúté ya gbogbo ṣòkòtò yìí. ẹjọ́ lẹ wá rò ó jalè yín ní kánú. dápẹ́ nìkan. ó yàrá ẹ mọ̀ ẹ̀mú fún ní méjì wá. ẹ dákọ̀ lẹ̀ pẹ́sà mú kanu. ẹ̀mú méjì wá. àwọn obìnrin yìí wà láyé ètò yẹ pé ìwà àdáadáa òsì kò wò ó kàn wà ní ìgbésí ayé wọn ni wọ́n kàn mọ́ sí àdáadáa òsì. ẹ dákun ẹ gbàgbà lọ. ó fẹ́ ru. ó ru àbí. ó fẹ́ ru. ẹ wò ẹ dákun ẹ má bínú jàre má bínú sọ́rí èmi ò fẹ́ràn dúdú mo ti rí lẹ́nu yìí fẹ́ bá a ṣe ń jẹ sórí pupa dé. ṣé nígbà tẹ ẹja tán. ẹ ṣe bá ti dé padà. ẹ wò ó rìn sẹ́rí ẹ̀ ń tẹ́ ẹ bá gbé fún wọn lè mọ̀ kọ́ ti láíláí. ti jà tẹ́lẹ̀. ó dà pé nǹkan ń ṣe yín ẹ bá mi gbowó mi. ẹni sọ ma bọ bá gbé ẹ sọ́ra náà sọ́ra lè dára mú ni táyà méjèèjì bá wà nà nga bíi ta nà ngóró yín sẹ́ra lè mú. ó dà pé ti tẹ́ tẹ́. ẹ sọ nìkan mú ẹ sọ nìkan mú ẹ sọ nìkan mú káà dáadáa. Mr. Kọ̀gbẹ́ ẹ wá sẹ́yìn ẹ bọ́ yẹ Mr. Kọ̀gbẹ́ ẹ̀yin náà bá ti dábàá dé tuntun náà lẹ́wà. ó yẹ ẹyin mọ́lẹ̀ báyìí. Mr. Kọ̀gbẹ́ ẹ tẹ̀kọ́ wá fún ọ ẹ tẹ̀kọ́ wọ́n yín. Mr. Kọ̀gbẹ́ ẹ kọ́kọ́ fún ẹ fún ọ sọ́ọ́ni ìwọ torí pa ẹni ọ̀sìn bí ẹja tí ò dáa tí wọ́n máa ń tà ní gúúsù. ṣé àwọn bàbá àdé tí wọ́n máa sọ̀rọ̀ sí ni tó kéde kan ó sírò bí ẹni sùúrù gbà. ó yá lọ́mú sẹ́yìn ọ̀dẹ̀ náà. ó yá gbà kọ́ lọ́mú sẹ́yìn. ṣẹlẹ̀ ó mú sẹ́yìn wá kí n tó fún ọ ní òní gbà wá lẹ́kọ̀ọ́. ẹ fún mi lọ́wọ́ kí n mú sẹ́yìn wá. mú sẹ́yìn wá. ọba mú fún Mr. Kọ̀gbẹ́. ẹ wò Mr. Kọ̀gbẹ́ àjìyà gan ni o. ìyá jẹ́ wá gan o láìsí pé èèyàn wá ìjọba ọ̀run lọ bí ìyá bá wá ìjọba ọ̀run lọ gan kò ìyá tá a jẹ kò yóò tó báyìí. àjìyà o. tábà tó ayé mi wá tábà jẹrú yà mọ́. ìyá tá a jẹ o ti kọ́ fà gbogbo. ẹni sùn ṣé ẹ̀yin pè mí kẹ́yìn tó máa bọ̀ lẹ́kọ̀ọ́. yóò dà fún yín ṣé nígbà tẹ́ ń bá ìyá àdáyà sọ̀rọ̀ ní abúlé mo gbọ́ àdírẹ́sì ṣùgbọ́n nọ́mbà alẹ́ yìí ló wá sápá mi lórí torí ẹ̀ ló jẹ́ ká máa rìn káàkiri. Ọlọ́run ló mọ iye géètì ilé oní. illiterate is a disease. torí ìrìnàjò gbèsè ayé tó rìn òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀. mo rò pé èrè òkú ìwọ gan ni tọ́jú kékeré. Can you imagine ẹ̀yin rẹ̀ fi yà jẹra yín. wọlé. ìwà táwa náà wá àwa wá gbé kábí yà yín lẹ́nu. sẹ́yìn wà lọ́jọ́ ẹ bá mi sẹ́yìn wà. ṣé wọ́n kọ́ tó wà náà wọ́n nísù ẹ̀dá ẹ bá mi sẹ́yìn wà. báyìí náà wọ́n èdè ògùnlówó wọ́n èdè ògùnlówó. a máa fún yín lọ́nà. àwọn yín sẹ́yìn lọ́nà. ọba gbogbo yóò jẹ kò sí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ lórí gbogbo wọn sọ. ẹja mọ̀ lọ. ẹni sùúrù ibi agbáfẹ́ bí o gbèsè obi tí lálẹ́ wù níbẹ̀. mo ìpè kó bá di weekend kí n wá kó yín wá. àwọn ò lè gbà á ti dé wa ṣé sínú mọ́tò. wọlé sínú mọ́tò. ọlọ́run ṣàánú ni. Èkóládé yìí o Èkóládé yìí o Kọ̀gbẹ́ láti rí yìí o bọ̀dá Kọ̀gbẹ́ o. ṣé ní àti ẹ̀wò kí pátó padà wà lájà lọ́wọ́ yín. Mọ̀lá ní ìfàwé wọlé sínú mọ́tò jáde. Tẹ́ẹ̀sẹ̀ gbé okùn tẹ́yìn yín bẹ́yìn dọ́gba. Gbogbo ẹ̀ ló parẹ́ wẹ́n láyé ọ̀sán. Àti ìyá àtúntò. Mo sọ fún ọmọ mi ta kùmọ̀ náà. Mr. Kọ̀gbẹ́ kí ni gbogbo eléyìí tẹ̀ ń ṣe fún mi ṣó dìgbà tí bá faint àbí wọ́n wá sọ fún yín pé bóyá wọ́n ti gbólódì mi lọ sí hospital kẹ́ tó bá mi transfer ọmọọṣẹ́ tẹ́ sọ pé ẹ fẹ́ bá mi wá. ìjọ wo ìgbà wo láti jọ sọ èmi ni mò ń dá síkèètì èmi ni mò ń dá wàrà mi káàkiri ṣó dìgbà tí BP mi bá rise àbí tó bá pè yín pé olódì mi ó ti sọ̀pálẹ̀ ẹ̀yin lẹ mọ̀ ibi tó bá wùn yẹn wá sí ẹ wá jáde ní ọ̀ẹ́sì máa lọ síbòmíì gbogbo àwọn tẹkùnkùn wa náà oníranù ni wọ́n
ok mo ti gbọ́ nǹkan tèmi fẹ́ sọ fún yín ni pé ṣe rí déètì tẹ́ ṣẹ̀ṣẹ̀ fún mi tẹ́ ẹ bá kó àwọn òṣìṣẹ́ tẹ́ ní ẹ máa kó wá tẹ́ ẹ bá kó wọn wá ní déètì yẹn ẹ má ṣòkò wá mọ́ ẹ má ṣòkò kó wọn wá mọ́ jẹ́ kí n wá òṣìṣẹ́ mi síwájú. nǹkan tèmi fẹ́ sọ ni mo ti sọ yẹn o nǹkan tí n fẹ́ sọ ni mo ti sọ yẹn tẹ́ ẹ bá ti kó wọn wá ní déètì tẹ́ promise ẹ má kó wọn wá mọ́ kí ló dé gbogbo ara ló ń ro mí mi ò gbádùn ara mi èmi ni máa wá ara mi lọ èmi ni máa ṣí gate tí n bá ń bọ̀ màá bọ́lẹ̀ màá ṣí gate tí n bá wọlé màá tún ti gate kí ni ọ̀rọ̀ títí yín yé mi tí tèmi ni ò yé yín ok no problem ó dijọ́ náà nà ok mo ti gbọ́. Sweetheart. àbúrò mi. kí ló dé pẹ̀lú àti Mr. Kọ̀gbẹ́ àbí kí lè jọ ń pera yín kí ló dé why. kò sí nǹkan kan. nǹkan wà ó ṣe wá jóun nìkan ṣá ó de wé agent bí àwọn agent pọ̀ káàkiri nígboro náà tó lè bá wa wó ṣiṣẹ́. ṣé ọmọ ẹgbẹ́ yẹn ta ti mọ̀ ni ó dáa ju yìí tí a mọ̀ lọ so ọmọ ìgbà tí pẹ̀lú ẹ̀ ta ti jọ wà tó ti ń fún wa ní workers so mo dẹ̀ believe pé kò lè ṣe wá ń jàǹbá tí bá ṣe lọ wá agent mi sìn ó lè jẹ́ ó lè dín ẹ̀ máa kó fún wa tán máa palẹ̀ mọ́ gbogbo ojú ẹ̀sìn tí ó rí sẹ́. gbogbo ojú ọgbọ́n ọlọ́mọ ṣe àwọn tó dá náà wà àbó ti lọ sí ìlú ó ti ṣe nǹkan kan fún ogún ẹ̀ tí mọ́ ẹ̀. lórí èlò lórí ọmọ tó ń kó wa èlò ló fẹ́ rí. Mr. Kọ̀gbẹ́ tẹ kúkú ń pẹ́ lẹ́yìn náà gbogbo irú ròǹbòrò àwọn irú tiẹ̀ náà ló kú máa ń kó kiri ṣé báwo ló kó àwọn wọ́kàtì játijàti tó lọ yìí sí ṣé báwo náà ló kó wọn wá àwọn wo la túbọ̀ tó tún máa kó wá ń sìn. o my dear kò kú sí nǹkan bẹ́ẹ̀ èmi kàn nífẹ̀ẹ́ ni nítorí èdè tó ń sọ yẹn ọmọ pé ìlú kan náà la omi kan náà la odò Ògùn omi kan náà la mọ nǹkan ti ṣe láìkẹ́ yẹn bó ṣe ń rán ẹ̀gbá yẹn ó máa ń dùn mọ́ mi. onírà ni nìyẹn kí ni ṣebí torí mi náà ló ṣe ṣe wo mo kẹ́ o kí ni mo ṣe sọ ma pẹ́ méjì ló gbowó mi lọ́rùn mo bẹ bò àtúnwá lórúkọ ẹ máa wọ̀ ní ìṣògbọ́ ṣògbọ́ tútù ọba tútù wà. ṣó ti kọ gbogbo líìsì kan tó máa lọ bá mi rà lọ́jà. bẹ́ẹ̀ ni mo. bẹ́ẹ̀ ni mo kó ṣètò máa dọ́jà tó máa lọ rárá kúra fún mi o. rárá o madam ṣé ẹ trọ́ọ̀sì mi mọ́ ni ìgbà tí ìṣe ni mo ẹ̀ṣẹ̀ ń lọ ọjà gbogbo ẹ̀ pátápátá ní rà wá. ẹ súdà ká ní ẹ wọlé ṣẹlẹ̀ ní tètè fẹ́ mi. my chief. Mr. Kọ̀gbẹ́ ẹ rọra fún. Tamori ọba ọ̀nùlá. ẹ mọ̀ orí yóò pè ìwọ pápá ó lọ́pọlọ ṣé lójú àwọn ọ̀gá yẹ kóhun ti máa ṣe yẹyẹyẹ ibi ìwà jẹ sọ bí ìdílé rẹ. kẹ́sí fẹ́ ẹ má bínú. èyí tó ṣẹlẹ̀ ní pé sẹ́rí ojú tó bá ti mọ ní rí kò gbọdọ̀ sọ pé òun ò tún mọ ní mọ́. sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo yìí àti abúlé ni àtijọ́ àbọ̀ bá ti wá rí àti wá wò pé aláràfà wa rè o ara ẹni ló tún wá já wa. níbo lẹ rò bẹ́ẹ̀ wà tẹ́ ń wí wótòwótò bọ́ Mr. Kọ̀gbẹ́ ẹ ṣe nǹkan tó dùn mí o. ẹ má bínú jàre chief. lóòótọ́ à ń wó ṣiṣẹ́ bọ́ tá a bá sọ pé à ń wó ṣiṣẹ́ iṣẹ́ àníkẹ́ lọ́ba wó ṣiṣẹ́ nu ọgbà àwọn tibí ni gbọ́sọ̀ àwọn tèmi ń wò yóò dàbẹ́ ni pé ó fẹ́ sá sí wọn lọ́pọlọ. ṣé ìṣe pé wọ́n pè wá wèrè. wọ́n ti pè àwa náà ń wá wèrè. ṣé ìdáni tó ń jáde à ń pè à ń fi ẹgbẹ́ kò rẹ̀ mẹ́ni ìyá ṣé wọ́n fi ṣàṣọjọ́ yìí lẹ́rìn kí n bá tó gbọ́ ha lẹ́rù yín ẹ̀ríran wò. nǹkan tó ti ṣe mí ni pé bí n ṣe rí àwọn méjì yìí àwọn tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ti ń ṣe kàtìkàtì rédèrèdè jágbajàgba tára wọn ò balẹ̀ yìí ṣáwọn eléyìí ò ní wùwà ju ìwà burúkú táwọn tí a lé lọ tẹ́lẹ̀ tó máa hù mí wá ní jẹ́ kéèyàn kan kó wá wà mí pa o. àwa ọba ṣẹ́ gangan lẹ́ ń wò tó bá jẹ́ pé ti ṣẹ́ ṣiṣẹ́ ni. àwọn òpè kìíní kan ní jama masini. jama. jẹ́rí jábàjámọ olórí burúkú ni kò sí ní tá a lè ṣe ẹ̀wọ̀n ọlọ́run dáhà nítorí nǹkan mi torí iṣẹ́. torí iṣẹ́ ni torí iṣẹ́ láti wáyé. bí yín ti dàrú ṣé ọmọ pé disgrace ara yín nìsín. ó dà kí tiẹ̀ lórúkọ wọn gan-an.
òun ló rọrùn jù láyé. ọba Mùlá ni. Dẹ́nu sọ ṣé nǹkan wọ́n ń béèrè yẹn ẹ má bínú chief ẹ má bínú wọ́n ń bí ẹ pé orúkọ ti wọ àti ti òun ọba òun Mùlá. òun náà la sọ ọba Mùlá. níta sọ náà ló pé ọba Mùlá ó ní orúkọ wa. àti ìparọ́ ní gbogbo tá a ti bá wọn sọ látàrọ Ọlọ́run sì ní í ṣe wá lórí ọ̀hún. àmín. ó dáa èwo nu wọn ni driver èwo ni gateman. gbogbo ẹ náà la máa ṣe papọ̀. gbogbo ẹ la fẹ́ sí. ṣé a rí ní ti géètì bẹ́ẹ̀ sì wò ó lè sí géètì ó sì tún lè wà mọ́tò. èmi tẹ̀sí wúwo náà ni mo lè sí géètì mo sì tún lè wà mọ́tò. kẹ́sì gbogbo ilẹ̀kùn léyìí. ṣé a rí tọ́lá bá kísì ni. tọ́lá bá fún mi láyè láti lọ sí géètì ọ. wọ́n jẹ́ wọ́n bí ire yẹn. bọ́lá ìpolówó ni náírà gúnmọ̀ òwò ni aníkàpolówó ni. yá àtijọ́ sọ láti ilé tẹ́lẹ̀. pé a pé ìwọ ọba driver ìwọ Mùlá wà á má ṣe gate man èsì kọ́tọ̀kọ́tọ̀ yẹn wà ń wí níbí. iṣẹ́ rí mọ́ mi iṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ́ bá ní ká wo súrà èmi àti yín bá a ṣe wà ẹ rí i pé tèmi àti yín bá dúró níta wọ́n rò kó bóyá ẹ̀yà ló báyìí ẹ pọ̀ èmi lẹ̀ ni nítorí bá a ṣe wà ẹ rí i pé súrà wà á jọra tẹ́lẹ̀ tó wà wo bá mi sí ìfò olóyè bàbá olóyè láàfin tí wọ́n jókòó iná ní ìsìn tèmi àti yín bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wa torí wọ́n máa ń pè mí lọ́mọ àlè ní abúlé tí mo ti wá mo sì rìn náà mo pàdé bàbá tèmi ní. nígbà tó ti pín àwọn méjèèjì mọ́wọ́ ṣé Mr. Kinní ló wá bí èmi ni Mr. Kọ̀gbẹ́ wá ní. sóòrí pé wọ́n ti ń kọ̀gbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sóòrí báyìí méjèèjì jọra yìí lànà kálẹ̀ bí yàtọ̀. ẹ wá look here tẹ bá jẹ́ kí n bínú sí nǹkan mi máa ṣẹlẹ̀ nínú ilé yìí kí ni problem yìí. wo o wá ń sọ ń sìn òun sọ pé ó dàbẹ̀ ni pé orí wọn burú sáwọn eléyìí ò jọ ẹni torí ẹ̀ burú ṣé èèyàn á máa bá wọn eléyìí gbélé èèyàn ò ní develop BP. wọn làwọn fẹẹ develop BP tí wọn ti cancel BP kàn máa lo WhatsApp àbí kàn lo Instagram. ṣé èèyàn tó wà ní Instagram. nígbà tán làwọn fẹẹ develop BP. ó dáa ṣe sweetheart nǹkan tá a máa ṣe ni wípé because right now I desperate. ìyá desperado pàṣẹ ló kọ so gbọ́ rẹ́kọ̀dù. desperado kí a gbà lọ. sweetie ẹ wo nǹkan tá a máa ṣe ni wípé ẹ jẹ́ ká fún wọn ní 1 week trial. My dear, mo accept pé a máa fún wọn trial ọ̀sẹ̀ kan. tó bá mess up tẹ́ bá mess up we send you away. bẹ́ẹ̀ bá ti débi báyìí bí tiwọn pé rọrùn nìyí ń wó bàdé ọ̀rọ̀ oúnjẹ jíjẹ ni wọ́n sọ. so ẹ tẹ́ wá bó ṣe rí àmàlà tí ẹni wọ́n fẹ́ ṣe wá mọ̀ pé ẹ lè wé dúlé ṣùgbọ́n wá dàgbọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ọ̀fun mi ti fẹ́lẹ́ tó ló ti dírá ìdí ẹ̀ ẹ wá sọ fẹ́ ní gbogbo wà fi gbẹ̀gìrì. wọ́n lè mọ́ ní gbẹ̀gìrì níbí ẹja kíkà ní kábèrè olódúdú ti bí. see you are a disgrace to nation so tán. nítorí àtòrí ẹ̀ wá náà nìyẹn àbí. kíkẹ́. ṣé a ní kíkẹ́ tẹ́ ẹ pé àwọn àti anígbọ́nmi sí omi ò tó ní abúlé kó tó di pé ó débi. òun àtọ̀rẹ́ rẹ̀ dúdú létí bí o. òun àtàdùn ni ẹ má dẹ́kun ọjọ́ ẹ má jẹ́ kíkẹ́ kó lọ ṣe oúnjẹ fún wa o ọlọ́mọdé kárí kò ṣe dáadáa kó mọ̀ dẹ́mi olúwa rẹ̀ gbọdọ̀ pé yóò fi mọ́ gèlè sínú owó. oúnjẹ tí wọ́n ní wọ́n fẹ́ sọ pé kó bá wa sí oúnjẹ. torí pé ẹ fẹ́. bá mi mú wọn lọ sí ibi tí wọ́n máa kẹ́rù wọn sí torí kálukú wọn máa ti ṣiṣẹ́ àti máa sùn èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ that one òun ni gate man so wàá mú lọ sí security house kó lọ kẹ́rù ẹ̀ síbẹ̀ that one is the driver wàá mú lọ sí boys quarters later so everybody out. bọ́wájú ó yá ọba. mísà ẹ sá pọ̀ gbogbo wọn bí ó tẹ̀ já. bàdámù fẹ́rí tí arábà wọra fẹ́ ẹ padà wọlé ẹ̀ tí mo jẹ́. But Mr. Kọ̀gbẹ́ ẹ jọ ó ní question kan ti fẹ́ béèrè àwọn pípò tẹ mú wáyé tí BP wọn bá lọ sókè bó ṣe lọ sókè sí tí ó ní abẹ́rẹ́ táwọn tí a máa fún wọn. àṣìf kò dẹ̀ rí bẹ́ẹ̀ o níṣàn já láwàdà èsì abẹ́rẹ́ yà ń fún wọn ó kàn yà mí lẹ́rùn ẹ má bínú. kò sóògùn kankan tó ń lò kan tó. kẹ́ẹ̀dẹ̀ máa wo òkè ibi mo ti mú tibẹ̀ náà ni mo ti kó wọn wá o. ẹ kò tí problem ṣe bọ́sẹ̀ kan wà. That's true. ẹ sà chief mo ti fẹ́ máa lọ. owó irinṣẹ́ owó mọ́tò àbí. àtòwò iṣẹ́ mo ṣàròpọ̀ sí mọ́tò kí n tó tàbílẹ̀ dé. mo mọ̀ bẹ́ẹ̀ náà pé wọ́n ni
àtinú ilé ni mo ti ń gbọ́ tí mò ń gbọ́ téèyàn kan ń súnmú tó ń sín tó ń sunkún. mo ti ń gbọ́ ohun ẹkún ẹ̀ láti inú ilé. ìyá Ọbájìmí kò ṣe má sọ mí lẹ́nu ẹkún yìí ò ràn nǹkan kan. àdúrà ni kó máa gbà f'Ọbájìmí. àgbélébù tiwa l'Ọbájìmí, kálukú ló ní àgbélébù tiẹ̀. ọmọ ẹni òkúkú ní burú títí káwọn òbí ẹ̀ kí wọ́n ṣe kí ni o kí wọ́n ní kí wọ́n pa fẹ́kùn jẹ. jogbọ́ àdúrà ni kó gbà, ẹkún ò lè ṣe nǹkan kan. lótìtọ́ ọmọ ẹni kú sàn ju ọmọ ẹni nù lọ, àmọ́ Ọbájìmí ò kú kò sí nù. má sunkún kó lórí ẹkún. o sì lẹ́yìn kùlé o wá síwájú ìta òun wá sunkún. òun fẹ́ sọ mí lẹ́nu rẹ̀ àwọn tí wọ́n kọjá lọ tó ń kọjá bọ̀ kí wọ́n á bẹ̀rẹ̀ sí rí ẹ pé òun sunkún. kálukú àbí tiẹ̀ lára jáwọ́ nú ẹkún. ṣòro tí ń ṣẹlẹ̀ sí ayé ìtẹ́lómìí ju ti a lọ. sọgbọ́n. ọlá wọlé. owó lẹ́kún máa sọ̀rọ̀ lẹ́nu. Tani yẹn wọlé? ẹ kú kalẹ̀ ẹ sùn. ṣé kò sì ṣéyàn béèrè mi lẹ́nu géètì? àlejò béèrè yín, èmi fúnra mi gangan ni mo fẹ́ rí yín mà. ṣé kò sí? mo ṣàkíyèsí nǹkan kan ní ẹnujọ́ mẹ́ta yìí. nígbà tí mo wá rí i pé ọba ó ti gbé ọ̀gá jáde, mo wá wò pé àsìkò tí mo lè ráyè bá yín sọ̀rọ̀ yìí ló jẹ́ kí n wá rí yín fún tí mo wá rí yín fún. ṣé kò sí? kò sí láburú mà. mo wò pé lẹ́nu bí ijọ́ mélòó yìí ẹ fi bẹ́ẹ̀ dárayá, ẹ fi bẹ́ẹ̀ bá wa ṣeré bẹ́ẹ̀ tí máa ń bá wa ṣeré. wọ́n wò pé kí ló lè mọ̀ sí àwọn mọ̀dámù. àwa náà sọ ọmọ kékeré, gbogbo ohun tí lọ́nu lé làwa náà mọ̀. wọ́n á rò kó má lọ jẹ́ nǹkan tí mo rò ló ṣẹlẹ̀ ni mo ṣe ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín pé ṣé ò sí nǹkan tó di pé ẹ̀ ń ká gbọ́gbọ́. Ọlá, kò sọmọdé láàrin mi àti wọn náà sọ fún mi kí ni ìwúrí obìnrin tó ti pẹ́ ń bí ọkọ tí ò bọ́ ọkọ tí ò bọ́ pa. ẹ wo madam, Ọlọ́run ló ń sọ ọmọ fẹ́ dà. wọ́n máa ń sọ bẹ́ẹ̀. mo wá ntí kókó nǹkan tí mo wá rí yín fún gan rí. ṣé ẹ rí ẹni tó bá ti gbọ́n tó lẹ́nìkan ò gbọ́n èyí tó òun ni bàbá gan. àti pé wọ́n ní àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kò ń jẹ́ ká pe àgbà ní wèrè. nílùú tí àwa ti wá wọn mọ ìwọ padà ń bẹ, àwa náà sì mọ bákan méjì téèyàn lè fi ewé àtegbò sí. sẹ́rẹ́ àwọn tó sọ pé kò séwé kò ségbò, orí wọn ló dàrú ni o, orí wọn dàrú ni. ewé àtegbò ń bẹ wọ́n sì fi ń ṣe nǹkan. nǹkan tí mo fẹ́ fún yín yìí tẹ́ ẹ bá lè gbà, tẹ́ ẹ bá sọ pọ́rọ̀ mi ọ̀rọ̀ wèrè ni o, àbólúwẹ̀ tí ń tojú bọ́lé káàkiri, ó dá mi lójú pé tẹ́ ẹ bá lò àfi tílédò ọba kọ́ ọmọ yàn ló kù ní tọ̀hún ò ní lóyún. ńlá ṣé ẹni tó ń wojú Ọlọ́run á máa kọ àjò ni? kò sájò kékeré. bẹ́ẹ̀ni kò sí èyí tó tún wúwo jù gan. ó dà ń lọ gbé wá sí bí omi báyìí ní ṣàlàyé bẹ́ẹ̀ ti máa lò fún yín. tílédò akọ ọmọ yín láàrin oṣù mẹ́ta péré ẹ mọ̀ pa ọmọ bíwà tí ẹlẹ́dẹ̀ bá ń pa ọmọ ni. àfi tílédò ọba kọ́ ọmọ náà kó tó di pé àwọn ẹ̀jẹ̀ ń sáré lọ́ba ní ìlú wa. ẹ̀jẹ̀ ń sáré lọ́ba ní ìlú wa. ọṣì tiẹ̀ náà da oṣù mo dúpẹ́ o ṣé o Ọlọ́run àkọjú sí ẹ ṣe é lóore o ṣé Ọlọ́run rántí ẹ o tí á dẹ Ọlọ́run gbàdúrà ẹ o. Màjà, sórí ní ìtọ́jú wọn ti dá wa lóhùn sí ẹni ò fẹ́ fún wàhálà. Gbogbo sáré sókè sáré sílẹ̀ tó ń ṣe káàkiri, I'm not happy about it. Sweetheart, wàhálà wo ni mò ń ṣe? mi ì ṣe wàhálà kankan. Normal things tí mo máa ń ṣe náà ni mò ń ṣe. Ó yẹ kó máa fún ẹ ní rest náà. Kì í ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ló yẹ kó máa ṣe ń sìn. At least ó yẹ kó máa fún ẹ ní rest. Ọmọ nǹkan tó ju wá rí kọ́nà tó gbà fún wa.
ẹ ṣe mo dúpẹ́ ikú ìfẹ́. ọpẹ́ òdu wa ń dá sí. 12 years kò ń ṣe joke lájú gbogbo bí wọ́n sọ fún yẹn lọ́múyàwó lọ fi hàn kan lóyún o ó ti ń pẹ́jù o ilé kan ṣáàdẹ anybody lóhùn. ibi tí mi lọ lè ní gbajúmọ̀ ìfẹ́ tí mo ní sí ẹ kì í ṣèfẹ́ ẹ̀tàn so ìfẹ́ yẹn gan mo fi ń bẹ ẹlò mo ṣáà nígbàgbọ́ ìgbàgbọ́ ló bá ń dé ìlú nínú ìsìn ìgbàgbọ́ ni. báwo dé ni ọ̀rọ̀ kọ́tàjọ sọ́tà fi ṣe fáwọn bọ́ìsì ọba àti kejì. lóòótọ́ náà ní ti bìbí àlẹ́dì wọn níbo lára lọ. Kíkẹ́ mọ́ kí ló ṣe lọ pé ọba àti mùláwá fún mi. àjà fi àmì pẹ̀lú àwọn bàbá yìí ni pé ká má lọ mùsùlùmí ìjòyè ká má lọ mọ̀lẹ́ sọmọ orúkọ sàmọ̀ tó mọ̀ mọ́ lánàá. ìpò ìṣọmọdé mọ́ náà lè kọ́ntínú láti máa sẹ́wọ̀n láti gbogbo rẹ̀ tó ṣe fún wa yìí. mọ́ tó bá fẹ́ mẹ́sẹ̀ yìí. báwọn ń bọ̀ ìwọ lọ parí kan tó ń ṣe o ṣùgbọ́n pa máa jẹun o bá ṣe tán ṣùgbọ́n tó máa set table ni má jẹ́ kí n sọ fún ẹ̀kọ́ tó máa ṣe. ẹ wọlé ẹ wọlé. ẹ kú kalẹ̀ mọ́ ẹ kú kalẹ̀ sá. ṣé o sì. ọba kí ló rí tọ ọwọ́. màdàmú mo wí bẹ́ẹ̀ ṣe pè wá iná ní ìṣẹ́rù ń bá mi ní. ọ̀ya come online ló dédé. dúró straight. àyàbẹ̀rẹ̀ ti já. so o lè straight. mo tún lè ṣe báyìí náà. ó sì bẹ́ẹ̀ sọ nígbà tí ìjẹ́pọ̀jà jẹ́ ọ́. a ti gbà wọ́n léyìn náà. anyway nǹkan ti tù torí ẹ̀ pé kì í ṣe nǹkan tó pọ̀ mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. mo fẹ́ dúpẹ́ fún oore tẹ́ ṣe fún mi àti ìyàwó mi pẹ̀lú oyún tí Ọlọ́run fún wa through yín so ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ pé ọwọ́ yín ni Ọlọ́run gbàlù fún wa ilé tí yín náà ní dàrú ọ̀nà yín ò ní bàjẹ́ èmi náà ti wá pípí àǹkan kékeré kan fún yín èmi náà fẹ́ fi ẹ̀mí ìmoore wọn nítorí pé kẹ́mi ṣe mí. so ọba ni mí mo jọba lábẹ́lẹ́. èmi ń jílẹ̀ bá mo mọ̀ wọ́n ju gbogbo lára rẹ̀. kí ni gbogbo tó bá ti sọ̀rọ̀ lówó tó bá ti sọ̀rọ̀ lówó. mi ò tí mọ̀ bóyá kì í bóyá sákìlẹ̀ ta ló fẹ́ pàdé sí mi kò tí mọ̀. ọ̀dà bí ṣe mọ̀ bí ṣe mọ̀ ṣe gẹ̀lẹ́gẹ̀lẹ́ orí ibu ṣe táwọn ọ̀nà ọ̀nà orí tó rí kéde sí méjì. nǹkan tó máa ṣẹlẹ̀ ń sè ni pé nítorí pé wọ́n sọ̀rọ̀ láì jẹ́ pé mo fún yín láṣẹ láti sọ̀rọ̀ mo lá ni mo máa gbélé lọ́wọ́. ó ṣàtúnṣe àfihàn lọ́wọ́ nísìnyí sí àṣàṣà wo tó wà ń bẹ̀ yóò ní kíní jẹ. dúró náà. ọ̀gá sáàkì rẹ̀ láì ṣe sáàkì. ọ̀gá mílíọ̀nù ló bá gbé mílíọ̀nù pé yìí ẹ̀rọ̀kọ̀ ìjọ ìlú ní bẹ́ńbẹ́. sọ wí lówó rẹ o. 5 million naira. ọ̀gá ẹ̀sìn ẹ̀dọ́ mo ti mọ̀ pé padà borí ìrìn àjò omi ò láti ìjà sọ́dọ̀. ṣé wọ́n sì fún wa lówó sáré owó ìgbà. 5 million. àbátí sọ̀rọ̀. ẹ ṣeun gan ẹ rí ẹ wò ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ̀yin ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ yín torí pé àìmọye olówó bíi tí yín báyìí tó jẹ́ pé téèyàn bá ṣoore fún wọn wọn àti ẹ̀ ní rí tìlú ẹ̀rù débi pé wọ́n làwọn fẹ́ ṣoore fún yàn lórí kíni àmọ́ èèyàn lẹ́yìn káàsì máa wo Ọlọ́run ló yẹ ká dúpẹ́ fún tá a bá tún wá kó lọ́dọ̀ Ọlọ́run ká wá ya ọ̀dọ̀ bàbá àti ẹ̀ torí eléyìí tí àwọn mọ̀dàmú tí wọ́n lò tó fi di pé ọ̀rọ̀ olóyún dé ṣebí ń jọ́nà lọ́hùn mo kàn rìnrìn àgbèrè lọ pé kí n wá lọ pé ká lọ bí tá tí wọ́n ti fà jí o bí mo ti délé wọn báyìí. ọba jìmí níbo ló ọba jìmí bàbá ọba ìyá wa o. ṣé wàá sí ìyàn kankan lé wọn ni.
níbo ni gbogbo wọn wá lọ tí wọ́n wá sílẹ̀kùn lé wọn lẹ̀ báyìí. ìwò rẹ̀ sì ṣàbùjẹ́. àgbo tí bàbá ń fún obìnrin tó lòun máa ń wọ́yún jò ní ìmọ̀ rèé. àwọn olóyún ti wá wọn ti mú kanlẹ̀. bí ògógóró kan tí yẹn ti ẹgbẹ́nu sí mo pé àti pé ẹ wá o kí ni ìmọ̀ lè wúlò fún mi kẹ́ èmi náà má lè mọ fi wá séńjì díẹ̀díẹ̀ tèmi náà bá ti rí èèyàn tí ó ń wọ́yún èmi náà kàn máa pè wọ́n pé èmi náà ti dọ́kọ lóyún o wọ́n ń ṣáájú oyún fún yẹn o. àwọn bàbá òkè ni. bàbá o ọba ìyá wa. ẹ mọ kí mi ò èmi gbélé ìlọ ń tèmi nu àìwálé arúgbó lọ́fẹ̀ẹ́ olùyẹ kan rìnrìn ìyàwó àyìn ọkọ ní mọ tó gbà lọ ní ìsìn tèmi yóò dágbére fún yẹn nígbà tí ń jáde lọ. ní ìwọ náà máa wá wò ògógóró lèmi wá káàkiri mo sá gbẹjọ náà lọhùn gbà ó dàbí bàbá máa ń lo kinní fáwọn olóyún pé wàá máa wò ẹwà òbọlọ ti sọlá àti tí ò wúlò fún wa lọ́jọ́ ìní ni. ok fún mi ní ṣẹ́ẹ̀kì ẹ̀ náà. ṣẹ́ẹ̀kì o. wọ́n ló bẹ sọ pé bàbá. báà mi ti kú tipẹ́tipẹ́ látọ̀dún gbọ̀ngàn ni so kò sí ní tẹ́ ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ fún báà mi sí èmi náà ọmọ yín padà jogún èèyàn náà èmi náà ní padà jogún wọn. àti ẹ̀ tí kò sápò báyìí. nígbà tẹ́ wá sọ pé oore tá a ṣe fún yín ojú ti ẹ lílò lọ bóyá kí ẹ̀ẹ́kú ẹ tún bá a dá mi. wọn kò tó kàn ní sọ ní dáhùn ọlọ́kan gbọ́ àwọn. ẹ ṣeun sá. ìṣẹ́jọ́ yín ẹ wò ó ṣe rí owó ta fún yìnyín kì í ṣe owó gúgúrú o ìdẹ́ ń ṣe owó ẹ̀pà. nígbà yé wo fẹ́ bàjẹ́ kíkí ni jẹ̀pà. 5 million jẹ gúgúrú irú gúgúrú òfò lè kéèyàn fẹ́ ra odidi oko yẹn gangan. béèyàn bá fi 5 million jẹ gúgúrú wàhálà yóò jẹ àpò òkúta kan. kò àpò òkúta mélòó gan lèèyàn fẹ́ jẹ tàbí kéèyàn jẹ gbogbo odidi ìlú kan tán kéèyàn jẹ gúgúrú 5 million. ọlọmọdé àdìkú sí dáadáa. a fún yín nítorí pé kẹ́yìn náà lè jẹ́ èèyàn pàtàkì kẹ́ lọ fi wá okòwò ṣe ó ti yẹ àfẹ́kẹ́ kú sí di iṣẹ́ gèétì máa àbí dẹ́rẹ́bà tó ń ṣe owó gidi dẹ̀ la fún yín ó tó yàn dá okòwò so ẹ má lọ múlẹ̀ o ẹ má jẹ́ kórúkọ ròyìn ẹ má múlẹ̀ o. ẹ ṣeun jẹ. ẹ ṣe àdúgbò ọgá. ok tẹ bá ti lọ síbi tẹ sọ pé ń lọ kẹ padà wá rí wa bí ojú mọ́tò iná àwọn ìtakùn páàkì sínú ọgbà tó rẹ nílùú àá fún yín nìkan. ẹ jù fún ọlọ́kọ̀ ọkọ̀ bọ̀gìnì. ṣé ọkọ̀ tán repo sí àbí ọkọ̀ tí wọ́n máa rà fáwọn ọmọ kéèké. ọkọ̀ tó wọ́n rà fáwọn ọmọ títí ni onísọkúsọ bẹ́ẹ̀ ló tún polo bí òdì kejì bàtà ẹ̀wẹ̀ mọ́ra ń jàre ọkọ̀ gidi tí ògbọ́n tọ́sọ ní ètò sọ́kọ̀ fún alọ́kọ̀ sọ́kọ̀ wà fún alọ́kọ̀ sàkósàkó wọn fún alọ́kọ̀ sẹ́pẹ̀. wọn náà wọn fún alọ́kọ̀. ọkọ̀ gidi. ẹ ṣeun gan. ọ̀gá ẹ̀sìn àdúgbò. ó wà lápò mi. ẹ̀jọ̀ orúkọ ta ló wà bẹ́ẹ̀. ó pa ọmọ tó ní mo kà ọmọ ẹ̀mí kà wá. ọmọ pé ọ̀fẹ́ sọ. ẹ ṣe wà dáa lókè. ẹ ṣeun gan. sódì gbà tí má pẹ̀ fún ẹ̀kọ́ máa lọ sí ẹ̀tẹ́ ìṣòdò tí jìnnà nù. bẹ́ẹ̀ni mọ̀ madam ẹ dákun ẹ mọ̀ bínú ó ti ní tí fẹ́ wí fún yín tipẹ́tipẹ́ ṣe rí ní abúlé wa ìyá mi ní kí n ṣe àwálé. kí ni ṣe lè èyí nítorí báwọn fẹ́ lọ ìwọ náà fẹ́ tẹ̀lé. rárá o wọ́n kàn ránṣẹ́ sí mi ní pé kí n ṣe àwálé. iye mi alábòsí ni ìwọ náà nídìí iṣẹ́ àbí. bẹ́ẹ̀ni. kò tiẹ̀ tí ìsàyè ẹ̀ sí ìsàyè ẹ ṣe. lọ sí tébù fún mi darí ebi pọkàn mi. ìwà ọmọ ní mọ̀mọ́ ṣòkì gbẹ́ ọba ìwà ọmọ ní mọ̀mọ́ ṣòkì gbẹ́ òmùmọ̀lá ìwà ọmọ ní mọ̀mọ́ ṣòkì gbẹ́ òmùọba ìwà ọmọ ní mọ̀mọ́ ṣòkì gbẹ́ mọ̀lá wo àjọrin ìpọ́njẹ́jọ ní jọmọ ìlú ní à bàbá rí gbọ́n ẹnìkan nílé dúró ọba àti mọ̀lá ọ̀rẹ́ tó lọ́wọ́ nítorí ara wọn bá mọ̀ láì ṣe jẹ́jẹ́. mo sọ fún ipò ọba ní mi. mo sọ fún ipò ọba ní mi. ọba jì mí. mo sọ olówó orí mi. Jimmy àdúgbò bọ́lọ́. Jimmy àdúgbò bọ́lọ́ mọ́ mi.
ẹ jẹ́ kí bá mi náà. ọjọ́ mẹ́ta. bá mi. àlàáfíà ni. jèmi dúró. jèmi. èmi ní olóbáyò. èmi ní ṣé ìṣokù rẹ̀. òkú mi kọ́ àyè mi náà lẹ́wọ́. ẹ tá ń lọkọ̀. èmi lọ́lọ́ ń jogún ẹ̀ fún. ọlọ́run mà ṣe o. bàbá wa ṣé ọ̀tọ̀ ló ń sọ. ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí wọ́n parọ́ ó kọ̀ mí lóró mi ọba ni ọba ni ọba ni báàmì báàmì ọba ni. báàmì kí ló ń pè bàbá rẹ wo ló ń pè ọba jì mí wọnú lọkọ yìí. èmi lọ́lá ń jogún ẹ̀ fún. bọ́dà ti gbóná o kó má jó lọ́wọ́ o. kò jó lọ́wọ́. ó ti gbóná o. ọlọ́wọ́ ọba ìyẹn ni pé wèrèwèrè lè sọyàn di èèyàn. ọmọ mi táyé tí wọ́n ti sọ di òkúta igun tí àwọn mùsùlùmí kàn ọ́ lẹ̀ ó wá òkúta náà di igun ilé ó padà di igun ilé Ọbájìmí ra ọkọ̀ ó gbé wálù Ọbájìmí ra ọkọ̀ ó gbé wálù lójú ẹ̀mí mi ń wò sí tí ì kú. orí ara ti yín náà la tó fi rà á. èmi àti ìyá rẹ jókòó à ń takùrọ̀sọ ń bì yìí ni torí obìnrin kan bímọ ó sì ṣaláìsí àmọ́ wọ́n ti gbé rèlú wọn inú àwọn gèdè ni àwa jókòó àwọn ojú Ọlọ́run. ṣé ìṣàwọn gèdè tó ń ta fùfú. àwọn ni ló gbé mọ́tò dé Ọbájìmí. ìyá ọba ìyá ọba ọkọ mi ẹ̀mí ló mú pè yín ẹ̀mẹ́ta wo pè mí. ṣé ẹ mọ̀ pé wọ́n ní ẹni tó bá jalè lẹ́ẹ̀kan tó bá dàrán borí. aṣọ olè ló fi bóra. èmi ò jalè o. orí mi ò mọ̀ ṣe o. òkúta tí ọ̀mọ̀lé gbogbo ìlú yìí kọ̀ sílé mi ọba. ti pàtàkì gunlé. mo ti di gunlé báyìí o. ṣe rí kíní abíwẹ́rẹ́ tí bá mi máa ń lòun. tí bá rẹ ti fẹ́ náà palẹ̀ lórí. tọ́lẹ̀ mi ni mo gbé ń gbàtà lọ tán. iye mi ó gbé yóò ní màmá bí wọ́n ṣe ṣe ó fẹ́ lù mí pọ́ fẹ́ rò mí paná búlé iṣẹ́. mo jìyà gbé ló kọ yín ìyá ọmọ lẹ ń jẹ́ kí n ṣe pẹ́ gan ṣẹ́ǹgbọ́ mùlá lójú. mùlá lójú. dáhùn tẹ fìyà jẹ mí. ọlọ́run ló jẹ́ ìjìyà ṣé rí n tó wá jíǹgbà náà lọ́hùn ọ̀dẹ́ ẹni tá a dé sí lẹ́kọ̀ọ́ ọ̀dà ọmọ dáa kò gbọ́ pa kò gbọ́ po ṣẹ́ẹ̀sì mọ̀ pé ara abiyamọ òun làgán ti jáde ẹni tí ò tí ì rọmọ bí ẹnìkan ló bí ẹni tí mùlá wá gbéǹgbà náà tá a lò fún ló bá finú ṣoyún ló fẹ̀yìn gbọmọ. kábíyèsí ọlọ́run kábíyèsí rẹ olódùmarè. òun ló wá ta wá lọ́rẹ tí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tó fi dá wa lọ́lá. owó yìí la wá gbà tá a wá ń ṣe ìyọ̀tọ̀ mi ní ìsìn àmọ́ kì í ṣe tí mo lè lọ sọ lójú bá mi. ẹ bẹ̀ kó wọ́n máa bínú ni ìbínú ni bí akọ ẹlẹ́dẹ̀. torí ẹ̀ ló jẹ́ ń pè yín sẹ́ ẹ kù lé kí n ṣàlàyé ẹ̀ fún yín èmi ò jalè lẹ́kọ̀ọ́ bí mo ṣe rìn tó ṣe já sọ́pẹ́ nu. orí mi ò mọ̀ ṣe tó jẹ́ kó rí mi ó ti sọ orúkọ mi ní má jìyà gbé. ìyá ọba ó yá máa sùn lé. èrò tó ń jẹ òní wá alẹ́. ọba tí mo lẹ ọ̀rẹ́ kí n yọrẹ àkóbá ní kí n yára wọn bá mọlá ò ṣe jẹ́jẹ́ ọba tí mo la ọ̀rẹ́ kí n yọrẹ àkóbá ní kí n yára wọn bá mọlá ò ṣe jẹ́jẹ́. ìkan ìgbé kan bí òkú jágó alábàámá ṣiṣẹ́ ò lè fàjò rọra ìjọ̀gbọ̀n ṣe nìkan fà ọba ńlá ọ̀kan làkọ̀ bá orí ṣe jẹ́jẹ́ o ìjọ̀gbọ̀n tẹ̀wọ́ fàyè o ló máa já síbì kan bí ìjọ̀gbọ̀n bá dé tán ẹ ò ní lè dúró.